tọ́lọ́pàá bá rí mi tọ́mọ náà bọ́bọ́ kìbá ní I'm the only criminal ọlọ́pàá máa rí tí ò ní arrest ọlọ́pàá bàbá àwọn nǹkan ìbílẹ̀ wa tó jẹ́ ìṣẹ̀ṣe kò ṣe fojú di o ẹ jẹ́ kí n fún yín ní sáàpù kan a ń ṣiṣẹ́ kan ní Kọbapẹ́ Taofiki Ọ̀bọ̀lágídò ló ń ṣiṣẹ́ yẹn bàbá ọdún yẹn lọ́hùn bàbá Ògúngbè ní bá ti pa wọ́n wọ́n ṣe wà kú ikú tó kú yìí bọ̀dá Sunday wọ́n wà ní location yẹn Alúwẹ̀ Ọláyà wà ní location yẹn àwọn èrò pọ̀ nínú iṣẹ́ crime ni mo lọ ṣe mo dẹ̀ fẹ́ yìnbọn ọkọ̀ lọ gbébọn wá fún mi ọ̀nà àti fẹ́ ṣe kí ló pè mí àti Mr. Látìpọ̀ báwo ni ìrìn àjò wa ṣe bẹ̀rẹ̀ ibo láti bẹ̀rẹ̀ ibi tó bá dé inú táfíì lè máa ti gbọ́ irú èèyàn wo lọ́dúnládé jẹ́ ṣé èèyàn tó dá lọ́dúnládé tẹ́ ń fojú wò yẹn ẹ̀ mọ irú èèyàn tọ́dúnládé jẹ́ inú táfíì mi gbogbo àwọn mákẹ́tà tí wọ́n ń ta fíìmù wa corporate picture Toymas Iwaves Olasco ṣé èèyàn dáadáa ni wọ́n á dé cast gbogbo ẹni mo ya pẹ́rẹ́pẹ́rẹ́ lẹ̀ nínú nǹkan tẹ́ fẹ́ wò ní viewright èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ lọ wò ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ tí mo sọ nípa gbogbo wọn ó dáa kéèyàn máa ṣe dáadáa àwọn actor wo ló dáa àwọn wo ni ò dáa gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ ní viewright ẹ lọ wò ó fẹ́ kẹ́ ẹ wò lórí YouTube. orúkọ mi ni Anthony Ọlátúndé Sunday Ògúndìmú tí gbogbo èèyàn mọ̀ sí àràwàwàwówó nínú mọ́fì ó jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta bàbá mi Abẹ́òkúta ìyá mi Abẹ́òkúta bàbá mi Ìjẹ̀mọ̀ Aké ìyá mi Kéńtà Kọ́bítì. ẹni orúkọ tí àwọn èèyàn mọ̀ yìí sí nínú sinimá àràwọ̀ kí ló bá orúkọ yẹn jáde gangan. The journey so far àánú àtòrí ọ̀fẹ́ ni mo rí gbà nígbà tí ọ̀dọ̀ ọ̀gá tí mo ti kọ́ṣẹ́ mi ò bẹ̀rẹ̀ tíátà láti inú oyún o ìyá mi ò ṣe ní tíátà o bàbá mi ò ṣe ní tíátà o kò tẹ́ ẹ̀sẹ́ni tó ń ṣeré nínú ọ̀ràn mi rí ọ̀dá kan kọ́lọ́n kó fi ọ̀run kẹ́ wọ́n pè wọ́n ní Ìdòwú ní Fádé lájọ wà ní agboolé ní 79 ọ̀dá yẹn ló máa ń lọ sípò kápẹ́ńtà ni ó máa ń lọ sípò ó máa ń wo eré oríṣiríṣi tó bá wá dé sí agboolé wa ní 79 yẹn máa wá kó àjọ ṣe eré tá à ń ṣe ń gbà ní pé ká máa lọ ṣeré fún àwọn olókùn ká máa fi yí gbódó ká máa ṣe jẹ́stà ká máa jó nígbà yẹn abìlí ìpàtẹ ti mọ nǹkan ni àṣà àmọ́ ẹnì tí rárá ó kàn díjọ́ kan lọ ṣe eré kan mi ìlè gbàgbé láéláé ń pè bẹ́ẹ̀ ní Ìjẹ̀mọ̀ Àgbàdú ní Abẹ́òkúta lọ́dún náà lọ́hùn that was year 79 ní àwọn tax force wá kó wa ń gbà yẹn àṣé wọ́n ní ẹgbẹ́ tí wọ́n ń ṣe ọjọ́ ẹbọ sọ́jọ́ meeting wọ́n wá ti ń gbòòrò wa káàkiri pé a máa ń fi gbódò àwọn kan máa ń ṣeré from there òun ni wọ́n ti wá kó wa ọjọ́ ìwà bọ́ sọ́jọ́ meeting wọ́n kó wa lọ sílé bàbá Ògúngbè àti àwọn ọmọọṣẹ́ àti ọ̀gá wa bọ̀dá Ìdòwú tó lead wa gbà yẹn wọ́n jẹ́ ká mọ̀ wípé a lè ṣiṣẹ́ eré láì jẹ́ pé a bá kọ̀ wọ́n wá pín wa ibi tí wọ́n wá pín mi sí ó wá jẹ́ ọ̀dọ̀ ọ̀gá mi bàbá mi Ẹbọ Sóbítàn yẹn àwọn kọ́ṣẹ́ lọ́dọ̀ Ògúndì ijó àti ìlù ni àwọn fèsì gbà yẹn wọ́n kọ́ mi níjó wọ́n kọ́ mi ní ìlù wọ́n kọ́ mi lórin ó wá díjọ́ ká wà ní rìhásà bí bàbá Ògúngbè ṣe wá nìyẹn bàbá Ògúngbè wá rí mi ìpalẹ́ nìyẹn wá ní ẹni báyìí bàbá náà èyí dẹ̀ ní station tó dáa ó lè ṣeré bó ṣe ní Ẹbọ jẹ́ kọ́mọ ìmọ̀ àbọ̀ wá sí rìhásà grand mi bó ṣe dẹni tó dọ̀dọ̀ bàbá Ògúngbè nìyẹn from there àwọn stage tí wọ́n ṣe ń gbà yẹn mo láǹfààní àti máa bá wọn ṣe àwọn television play tí wọ́n ṣe ń gbà yẹn mo bá wọn ṣe onígbà yẹn náà ṣe àwọn eré kan Igbá Funfun Oyogi My Master àwọn tó bá dàgbà díẹ̀ àwọn náà lè mọ ohun eré tí mò ń sọ yẹn tí wọ́n ṣe ń gbà yẹn so from there a ṣe Ológbò Jígọ̀lọ̀ àṣírí bàbá àbèjì ìrèké òní bùdó so títí wọ́n fi ṣe ìrèké òní bùdó yẹn sí celluloid yẹn ni àwọn fíìmù tó jẹ́ alágbà wọ́n máa ń yí à ń pè ní sinimá gbà yẹn kì í ṣe irú sinimá tó ń ṣe ní ìsìn
so thereafter wọ́n wá fẹ́ ṣe eré ọlọ́sẹ̀ mẹ́tàlá kan jẹ́ 13 episode ọmọ inú òkú that was around 1984 yẹn tó fẹ́ ṣe yẹn ìyẹn ni mo ti kó ipa jàgídíjà kan nínú eré yẹn torí mẹ́tọ̀ mi ń gbà yẹn náà bàbá Ṣàṣolú Màgbákò ní kọ́lọ́ bá mi fọ̀run kẹwọn eré yẹn ó wá jẹ́ eré ọlọ́sẹ̀ mẹ́tàlá ọmọ inú òkú àṣeré yẹn ní 1984 ibẹ̀ ni mo ti jẹ́ àrà tí wọ́n sọ nígbà yẹn tí máa ń ṣeré tẹlifíṣàn gbà yẹn Django ni máa ń lò wọ́n wá ní Django yẹn wọnú eré tí a fẹ́ ṣe yẹn wọ́n wá ní orúkọ wo ni kan sọ mí ọ̀gá mi lè gbàgbé láéláé bó ṣe pẹ́ tó ó ti jẹ́ bí 40 years plus now Délé Òdúlé àwọn ló jáde láti ẹ̀rọ wípé ẹ jẹ́ ká pè lára náà bàbá Ògúngbè ní èèyàn kọ́ dẹ̀ jẹ́ àrá o ẹnìyẹn jẹ́ àrá mọ̀kẹ́ bàbá ló ní bíbó la máa ń pè àwọn èèyàn tó ti pẹ́ nínú tíátà yẹn wọ́n máa mọ ọ̀gá yẹn àrá mọ̀kà ló ń jẹ́ Bọ̀dá Délé wá ní àrá mọ̀kà ló ń jẹ́ àrá wà ní ohun bàbá Ògúngbè kan ní àrá wà sọ́pàá lọ́jọ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀kọ́dì nìyẹn nígbà yẹn ọ̀gá mi kan Túndé Àlàbí ń deyín àwọn náà direct iṣẹ́ yẹn àti mankan Sam Babátúndé wọ́n wà nìbàdàn so wọ́n náà direct eré yẹn wọ́n ṣó eré yẹn káàkiri all Yorùbá speaking state ní 1986 wọ́n ṣó eré yẹn so àwọn company kan ni wọ́n sponsor ẹ̀ gbà yẹn time tó ń ṣó ẹ̀ ní Ogun state ló ń ṣó ẹ̀ lọ́yọ̀ state ló ń ṣó ẹ̀ lóńdó ló ń ṣó ẹ̀ ní Kwara ló ń ṣó ẹ̀ ní Èkìtì ló ń ṣó ẹ̀ ní everywhere so ibẹ̀ ni orúkọ yẹn ti jáde so tí mo dẹ̀ dúpẹ́ fún ọ mo ṣe máa ń sọ wípé àánú àti orí ọ̀fẹ́ ni mo rí gbà orí nínú jọ́nì àìmọye òjò ló rọ̀ tílẹ̀ ti fi mi. Wow, ẹ ṣeun gan-an báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé gangan. Mo ti bẹ̀rẹ̀ nígbà yẹn náà but nígbà tí mo wá jẹ́ àrá yẹn wá dá dúró mo di ọ̀gá èmi náà ti wá kó ọmọ jọ but nígbà yẹn eré school la máa ṣe ká lọ ṣeré fún ọmọ primary school ọmọ secondary school a lè kó ní Abẹ́òkúta ká lọ sí tọ́ la máa ń pè ó lè jẹ́ for bíi 2, 3, 6 months a máa lọ sí Iléṣà àwọn Èkìtì nǹkan Ondo state a máa lọ ṣe state play fún àwọn ọmọ school àṣẹlógún state náà mo tẹ ẹyẹ kọ́kọ́ tẹ̀ ṣe orí mi ní bóyá last week kan ni tó ní mo rántí gbà yẹn ní etí tẹ́ wá ṣeré fún wa ní school gbà yẹn so òun la fi ń live nígbà yẹn a máa lọ ṣe stage play kiri from one town to another ọlọ́run dẹ̀ jẹ́ kí a máa rówó jẹun gbà yẹn later after yẹn fídíò dé ọlọ́run dẹ̀ jẹ́ ká pẹ̀lú bá wọn wà nú ẹ̀ after yẹn náà CD dé DVD dé cassette dé so ọlọ́run dẹ̀ jẹ́ ká bá wọn wà mẹ́ YouTube náà tún dé sinimá dé ọlọ́run dẹ̀ tún jẹ́ ká bá wọn wà mẹ́ mo ti máa ń sọ pé àánú àtòrí ọ̀fẹ́ òun ni mo rí gbà ẹ ṣe olóòtú. Ẹ ṣeun gan-an báwo lẹ ṣe wá ráyè convince àwọn òbí ní pé iṣẹ́ eré orí ìtàgé lẹ fẹ́ yàn láàyò tẹ́ fẹ́ máa ṣe báwo lẹ ṣe ráyè convince wọn. ẹ ṣe gan ìyá wà ń bẹ ẹkún wà ń bẹ ẹ̀rín wà ń bẹ lórí àjò yẹn ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn parents mi ò fọwọ́ sí mo lọ ṣe fúnra mi ni ṣùgbọ́n later máa mi accept àti sister mi kan mi ṣe ṣètò ọlọ́ba mi fọ̀nù kẹwọn àwọn náà support mi but daddy mi ò support ó wá di ọdún kan ọdún yẹn around 87 or something like that ó fẹ́ ṣe ní ṣàbídé ńgbà yẹn ní Abẹ́òkúta bàbá Ògúngbè kọ́ lọ fọ̀rọ̀ kẹ́ wọ́n wà láyé àwọn náà dẹ̀ máa ń kó àwọn artist wá sí ní ṣàbídé yẹn ńgbà yẹn so wọ́n wá fi mí ṣe ní ṣàbí ọmọra fún mi wọ́n kó ọmọra bíi ológun fún mi mo ṣe ní ṣàbí bàbá tó bí mi lọ́mọ kẹrin olóyè ní Palace Aláké ó wà lórí ìjókòó ó wá ń sọ ẹ̀mí wò lọ́ọ̀kan ṣẹ́bọ̀ wọ́n gbé mi sórí podium ibẹ̀ ni mo wà tí gbogbo èèyàn ń wò mí mo represent ní ṣàbí warrior yẹn gan ọmọra fún mi bíi warrior so bàbá mi wá nàka lọ́ọ̀kan pé ọmọ mi nìyẹn ń pọ̀ wọn ọ̀rẹ́ pé ọmọ mi nìyẹn èmi wò mo lè jú kókókó yá ní ológun èmi kẹ́ ń wo òun náà ń wò mí
àṣẹ gbogbo sìmẹ́rù yẹn tán ṣẹ̀bọ̀n wà lọ ṣe pátí ṣe gbogbo ẹ̀ ìgbà tí máa fi dé lóru mo kàn sùn ni bó ṣe bá di àárọ̀ àwọn ìrú ti pé wá sílé wa wọ́n ti pé àràdà níṣàbídà àràdà bàbá mi ló wá ń kọlẹ̀kùn tó dé wọ́n béèrè ẹ̀ ń ta o mi ò wá dùn àti ìgbà yẹn bó ṣe lọ́wọ́ sí i nìyẹn títí di òní tí bàbá mi fi kú ó sọpọ́ọ̀tì mi but ìyá mi àtàntí mi ló kọ́kọ́ sọpọ́ọ̀tì mi láti ilẹ̀ so later nígbà tó àwọn náà rí i pé ọmọ wọn eléyìí ti di àmúyangàn àwọn náà claim pé ọmọ mi ni bẹ́ẹ̀ support. ẹ ṣeun gan láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ǹjẹ́ fìgbà kankan regret ni pé kí ló dé tí ẹ tiẹ̀ lọ ṣe iṣẹ́ orí ìtàgé. mo rí kí ló fà á. gan-an tẹ́rí à ń gbà yẹn ṣàmùkù sí fóònù a lè lọ sí location a máa lo oṣù 2 oṣù 3 lára mi wà òsì bá ti fẹ́ pélé kò ní sówó kò ní sí nǹkankan location ni mo ti mọ̀ wípé tí èèyàn bá fi obì mú gààrí ó dùn jù obì bá láì nígbà tí ó bá sówó obì tí ọmọ tàdé pọ̀ ní location owó máa ti tán kò sí iye tó fẹ́ fún wa nígbà yẹn obì la máa fi mú gààrí bẹ́ẹ̀ni àwọn tó láyà ní wa máa ṣe ọdẹ lọ wọ́n lè pa òkété pa ẹran àwọ́ta sí mo rántí ọdún kan a lọ ṣeré ní abúlé kan ẹja pọ̀ nínú odò yẹn gan ẹja rọ̀ wọ́n dẹ̀ ti sọ fún alábúlé yẹn pé wọ́n máa ń bọ odò yẹn ní kò sẹ́ni tó ń pa ẹja yẹn àwa lọ síbẹ̀ lóru ṣe mọ̀ ẹni tó bá mọ̀ ń pa ẹja dáadáa ẹja kì í sunú omi lóru wọ́n máa yọ orí síta lẹ́gbẹ̀ẹ́ omi àwa ṣàwọn àpá wọn àwa kó wọn lọ a ṣe ẹja tí more than 10 hours kò jiná. ẹ ṣe more than 10 hours. jiná a lè jẹ bẹ́ẹ̀ àwọn tí ọ̀rọ̀ yẹn ṣojú ẹ̀ tó máa ń wo táfíì ọmọ máa gbọ́ ọmọ máa rẹ́rìn torí most of them wọ́n ṣì wà láyé àwọn tó kú kọ́ lọ́n fọ̀rún kẹwọn bí o lè gbàgbé Pérégún tó bá ń wo fíìmù yìí ó wà bẹ́ẹ̀ àjọlọ ṣọdí apẹja yẹn ni ọ̀rọ̀ ajẹ́ nígbà tó di àárọ̀ ọjọ́ kejì àwọn tó lọ síbẹ̀ ti rí i pé àwọn èèyàn ti wọnú odò yẹn wọ́n ti pa ẹja wọ́n ṣe pé gbogbo àjọ nìyẹn pé tí àwọn bá rí ẹni tó àwọn tó pa ẹja yìí ọwọ́n ṣe ètùtù fún wa wípé tó bá máa dijọ́ keje gbogbo a máa kú àwọn òde lè jáde à ń bẹ̀rù ọ̀gá wa bàbá Ògúngbè tó bá gbọ́ ayé wa bàjẹ́ ní discipline wà at the end of the day bàbá a ò kú lásìjọ́ yẹn ìgbà tó kọ ọjọ́ méje gbogbo à ń wòra wa báyìí kì í sáà ní kú lọ́la báyìí a ò kú tá a bá wọ tẹ́bí bá pa wá a máa wọ oko olóko ṣẹ̀bọ̀ ń gbà yẹn wọ́n máa ń fi ayé lála òòṣà kan wọ́n máa fi ń ṣọ́ oko kókò àwa ṣègbà wádìí nípa ayé lára ẹ̀kọ́ tẹ́ bá ń jí lójú ẹ̀ ó yóò rọ̀ fẹ́ ládẹ̀ ní òun ló máa ń múyàn sí àwa gbé èrè ajé lára yẹn àkọ́kọ́ jí òun gbé àgbé lọ sí far distance àwa wú kókò yẹn tàbá wa wú tán àkólọ àlọ́jẹ́ àwa dá ayé lára yẹn àdápadà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ pé ẹ̀kọ́ tá à ń ṣe yẹn ló jẹ́ ká escape later lọ sọ fún wa pé rárá lọ́dún tó bá jẹ́ pé nǹkan tá a jí yẹn alọ́ta ni ayé lára máa mú wa pé ṣùgbọ́n torí pé a jẹ́ sẹ́nu ebi ń pa wá ṣùgbọ́n a kì í tà ṣùgbọ́n way to survive la máa ń wá education bí ká sáà jẹun kí a lè wà túmọ̀ mọ́rán tí abúlé kan pè ní Mágbọ̀dún ó wà ní tàbá lọ sí ó wà ká tó dé Kọ́bápẹ́ ó wáyé pé àbọ̀ látọ̀dá Kọ́bápẹ́ ni after Kọ́bápẹ́ Mágbọ̀dún after Onípẹpẹ yẹn abúlé yẹn wà bẹ́ẹ̀ bá lọ ṣe fíìmù bá dùn tó 2 months níbẹ̀ àwọn ará abúlé yẹn máa ti máa gbọ́ nǹkan tí mo sọ ọ̀rẹ́ mi kan ló ní iṣẹ́ yẹn Táófíìkì Ọ̀bọ́lágídù wọn àti ọ̀rẹ́ ẹ̀ kan máa jọ rẹ̀ mọ́ ọ̀rẹ́ Yẹmí Adégúnjú oṣù 12 lò ní abúlé yẹn ṣẹ̀bọ̀ tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn kò sí ní owó tó máa fún wa kò lè tó torí interest la fi ń ṣiṣẹ́ yìí gbà yẹn àdèdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dòní so ó jẹ́ kí n regret àbójọ́ tá a gbé tọ́ọ̀ lọ́mọ tọ́jọ́ kan ó kọ́ àwọn ọmọọṣẹ́ ni a lọ ṣeré ní College of Education Iléṣà àṣeré ní Friday wọ́n dẹ̀ ti já tíkẹ́ẹ̀tì wọ́n ti fún wa lówó wọ́n ti fowó wọlé rádà
àwa ti bí pé tá bá ti ṣeré tán àwọn school management wọ́n máa kówó fún wa wọ́n bá ní ó di Monday ká tó gbowó. Bàbá gbogbo àdó oníbàárà sí gbòòrò Iléṣà láti Friday tá a ṣeré yẹn sí Monday ìṣòro dàbí 100 days. Wọ́n ṣe wà fún wa lówó iṣẹ́ wa oríṣiríṣi ìyà láti jẹ gbogbo ìgbà yẹn gbà tó wá di 1990 by that time ní around 87 88 89 fídíò fíìmù ti jáde àwọn èèyàn ti ń ṣe Ọláìyá ti ṣe Ìgàbá ti ṣe Àlàdé Aróbẹ̀rẹ̀ ti ṣe Bàbá Ògúngbè ti ṣe Bàbá Sàlá ti ṣe nígbà yẹn so èmi náà wá gbìyànjú ẹ̀ first film mi mo ṣe ní 1990 Ọláìyá ló star nù à bẹ́ẹ̀ ni 1990 ni mo ṣe tọrọ ọmọ tí mo bí ngbà yẹn mo ti ń bímọ lé ọkọ sí second born obi tí ẹ kí n bá tán ó tẹ̀ tí ń bí mo ti ń bá tán ọmọ yẹn wà ní kókó gbà ẹ̀ kò tí pọ̀ ọmọ ìyá first film mi 1,500 ni mo fi ṣe mo ná kò tán ẹnu 1,500 kò tó tán mo tán fún wa tọ̀ bẹ́ẹ̀ gbogbo Ìyá Sàlá Àjèrè gbogbo tó ń rè nígbà yẹn ní 1990 nígbà tó wá yá Ọlọ́run sáà ń ṣe orúkọ yẹn ń lọ Ọláìyá wá bẹ̀rẹ̀ sí ṣe àwọn productions kan ọ̀nà yẹn ó ṣe Ọ̀tá Ọlọ́run ó ṣe Ìlú Ẹṣin ó ṣe òun eré yẹn tó ló ń fi àlùbáríkà sí gan mo dẹ̀ ń wà nù ẹ̀ Ọlọ́run wá jẹ́ kí ìràwọ̀ yẹn máa lọ sí kò jẹ́ kó dúró ní 90s ìgbà tó wá di 94 ó wá ṣe fíìmù kan Ọ̀tá Ọlọ́run èmi ní méjì ọ̀rọ̀ inú iṣẹ́ ẹ̀ bóòsì ni mo ṣe nù ẹ̀ inú ẹ̀ ní kárátà mi ti gé orí Ọláìyá nínú iṣẹ́ yẹn èmi náà wá yà sí pósítà fúngbà tí iṣẹ́ yẹn wá jáde èmi ní mákẹ́tà yẹn ní kí n máa bá wọn polówó ẹ̀ kiri so iṣẹ́ yẹn ni mo lọ polówó látàbẹ́kúta mo lọ polówó lẹ́kọ̀ọ́ so ìgbà yẹn wọ́n corporate picture wọ́n sì ń ṣe program ní LTV 8 tó máa ń pè ní Kumaro nígbà yẹn so ìránṣẹ́ yẹn ni mo lọ polówó that was 1995 96 TJ Ọláolúwa ló mákẹ́tì fíìmù Ọláìyá yẹn gbà yẹn so iṣẹ́ yẹn ni mo lọ polówó ní Ògógó tí rí mi bọ̀dá Táyé wọn wá ní àrà tó wọn ti wá láti jọ èrè bọ̀bọ̀ yìí ṣé wọn gbígbà yẹn náà kò sí fóònù bí tá a bá ti ríra wa là ń ríra wa bọ̀dá Táyé wá pè mí pé wọ́n fẹ́ bá wọn ṣiṣẹ́ kan wọ́n á lọ bá wọn ṣiṣẹ́ yẹn from there ni Laiban ìyẹn ti rí mi ìyẹn náà ni mo fẹ́ bá wọn ṣiṣẹ́ kan ló nípa from there onípa yẹn ni mo ti pàdé Fádèyí Olóró Ọlọ́run fọ̀run kẹ́ Fádèyí Olóró ni mo fẹ́ bá wọn ṣeré kan ní Ìkàtí Lájà ilé yẹn jẹ́ 13 episode mo dẹ̀ yẹn ṣeré yẹn lọ́n fún mi lówó mọ́ owó rèé ṣé mi kúkú ní dúró sẹ́kọ̀ọ́ báyìí mo ṣe tẹ̀pá sẹ́kọ̀ọ́ yìí ìjẹ́ pé mo á lọ wọn fámìlì mi ní Abẹ́òkúta mo á fi kò ṣe base so mo wà ní Mùṣí mo ń gbé ní Agége Motor Road ibi tí bàbá Ògúnlúwa kì í tán wà yẹn lágége Motor Road bẹ́ẹ̀ ni mo wà so from there mo ṣe wá lọ sí Ìkẹjà Ìkẹjà yẹn wá ní mo wá lọ́fíìsì tí mo ń gbé wow mo ṣe dé àárẹ̀ Èkó permanent mi láti 95 to 96 yẹn títí di wákàtí ọ̀wọ̀ títí di wákàtí ọ̀wọ̀. wow ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé ẹ sọ àwọn kan bẹ̀ ni pé inú odò tẹ́ ti lọ pẹja bẹ́ẹ̀ni bàbá ṣé ẹ believe ní pé àwọn nǹkan tí wọ́n máa ń sọ nípa àwọn nǹkan yìí pé tó bá mú àwọn nǹkan yìí báyìí ló ṣe máa rí bí nǹkan bí ìṣẹ̀ṣe nǹkan ẹ̀ ṣé ẹ ń believe pé superstition ló pọ̀ jù nínú àwọn nǹkan wọ̀nyí. Bàbá kì í ṣe superstition èmi ò sí original gidi ni o bàbá olóòtú kì í ṣe superstition ṣe rí gbà yẹn nǹkan méjì ló jẹ́ ká bọ́ nínú ẹ̀ nǹkan àkọ́kọ́ kì í ṣe pé a lọ láti lọ bà òòṣà yẹn jẹ́ pé mo mí pé ṣùgbọ́n náà kì í pẹ́já yẹn àwa fẹ́ pawó nǹkan tá a fẹ́ jẹ làwọn àlọ́ síbẹ̀ ẹni ìkejì nígbà tá a pẹ́já yẹn tán kì í ṣe pé a kò lọ sọ́jà lọ́ta so òun ni àánú àtòrò ọ̀fẹ́ tí mo ní àrígbà bàbá àwọn nǹkan ìbílẹ̀ wa tó jẹ́ ìṣẹ̀ṣe kò ṣe fojú di o ẹ jẹ́ kí fún yín ní sáàpù kan
à ń ṣiṣẹ́ kan ní Kọbapẹ́, Taofiki Ọ̀bọ̀lágídò ló ní iṣẹ́ yẹn. Bàbá ọdún yẹn lọ́hùn bàbá Ògúngbè ìbá ti pa wọ́n, wọ́n ṣe wà kú ikú tán kú yìí. Bọ̀dá Sunday wọ́n wà ní location yẹn, Alúwẹ̀ Ọláyà wà ní location yẹn, àwọn èrò pọ̀ nínú iṣẹ́ crime ni mo lọ ṣe. Mo dẹ̀ fẹ́ yìnbọn, ọkọ̀ lọ gbébọn wá fún mi ni ọ̀nà àti fẹ́ ṣe sínú ibi tí wọ́n ti pa kárátà bàbá Ògúngbè. Mo gbébọn yẹn dání báyìí, mo wò bọ́n yẹn dá, mo yọ kíní irin tó wà nínú ìbọn yẹn. Ṣẹ́mọ̀ gbogbo àwọn experience tá ti rí kó gbogbo ẹ̀ náà ti kó àwa ńgbà yẹn. Mo yọ ọ̀pá yẹn, ọ̀pá ìbọn irin báyìí, mo wá kè sínú ìbọn yẹn, mo wá fi ọwọ́ sí ibẹ̀ la máa fi mọ cage tí ètù tó dé. Tètù yẹn bá ti pọ̀ jù tẹ́ bá yìí, nǹkan méjì ló máa ṣẹlẹ̀. Ìsáyédà kó fa ìbọn yẹn ya, á ṣe ẹni tó yìí léṣe, páìpù yẹn máa fà ya. Ìsáyédà tí ò bá ṣe yẹn, tí ètù yẹn bá jáde, ẹni tó bá yìn ò bá mọ̀ yìí, object téèyàn ń yìn fún, kárátà téèyàn ń yìn fún yẹn, ìbọn yẹn máa mú aṣọ ẹ̀, ó dẹ̀ lè gbà náà. Especially tó bá jẹ́ ẹni tó mọ̀ bọ́ yìí, tó bá dojú ẹ̀kọ́ ẹnìyẹn. So nígbà tó gbébọn yẹn fún mi, àlẹ́ jókòó, mo á gbébọn yẹn, mo sáà ń wò bọ́n yẹn pé báwo ni ìbọn yìí ṣe máa kọjá ọwọ́ mẹ́rin. Níwà ìbọn yìí tuntun, eléyìí ó ṣèbọn oní tíátà because ó yẹ kó ti dọ̀tí, àwọn ọ̀bọ tí wọ́n ti fi éèpín tó ti fi fọ̀. Wọ́n ṣàkọ́ mi lójú, mo ní ta ló kí ìbọn yìí? Mo fẹ́ rí èèyàn tó kí ìbọn yìí sójú. Ó ní kí yìí, àti fẹ́ ṣe kíní kan mọ̀ ní, mi ò ní yìnbọn yìí o. Ẹni tó kí ìbọn yẹn mo fẹ́ rí. Ní yẹn kọ̀ bí mi ní abẹ́ gítà wa, ó kọ̀ release ìbọn yẹn, ó kọ̀ release ẹ̀ sókè. Ṣe rí ẹ̀ka igi tí a wà ní abẹ́ ẹ̀ka igi yẹn dẹ̀ yà wá lórí gbogbo wa lórí. Ẹ bá gbọ́ bí ìbọn yẹn ṣe dún. Lójijì àwọn ará abúlé yẹn jáde ní. Ìbọn wo ni yẹn? Àṣé bàbá ọdẹ kan ló ní ìbọn yẹn tó fẹ́ gbé lọ sóko, ó ti fi ọta sí. Ọlọ́run gbọ́ bọ́rọ̀ tí mo sọ yìí ṣe jẹ́ nìyí. Bàbá ẹni ká ló gbé bọ́n, àṣọkàn lọ kì í bọ́n máa yẹn mọ́lẹ̀ ni. Ọkọ̀ tó bu ètò sí ní ìwà ọ̀tá dẹ̀ tí wọ́n nú ẹ̀. Ó kọ̀ ju báyẹn lẹ̀, gbá yẹn mọ́ ló Volvo, ó kọ̀ wọnú mọ́tò bàbá gbogbo ọ̀ ń gbọ̀n báyìí. Gbogbo èèyàn sáré wá bá mi, jẹ́ ká ṣiṣẹ́ yìí. Ó ní mi ò ṣiṣẹ́ mọ́ lónìí, máa padà wá lọ́la. Mo ṣe lọ nìyẹn. So ewu tó wà ń bẹ̀ pọ̀ gan. Mélòó la fẹ́ kà? Mélòó ó pọ̀ lọ́wọ́ ìrírí tá a ti rí lóko. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí n pé ẹ ṣàlàyé pé ẹ máa ń sábà ń ṣe crime dáadáa. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ṣé ẹ ti fìgbà kan ṣe crime tó yẹ pé lẹ́yìn ìgbà tẹ́ ṣe crime, bóyá àwọn èèyàn nílé, bóyá wọ́n padà wo crime yẹn tó yẹ pé irú ipa tẹ́ wá kún bẹ̀, bóyá wọ́n wá fi lọ operate níbì kan tó jẹ́ pé kíní ẹ̀ wá ti wàhálà, àwọn agbófinró wá ń pè é ní pé ṣe mọ̀ pé ṣẹ́ báyìí tẹ́ ṣe ẹ̀yin lẹ́la àwọn people lọ́yẹ̀. Ǹjẹ́ ṣó ti wáyé bẹ̀rẹ̀? Ó wáyé ọ̀tọ̀ ní bó ṣe ń wáyé. Tọ́lọ́pàá bá rí mi, tọ́ba náà bọ́bọ́ kìí ní I'm the only criminal. Ọlọ́pàá máa rí tí ò ní arrest. Ọlọ́pàá kò máa bú sáà ní inú fíìmù nìyẹn jàre ẹ̀ ń ṣe crime lójú ayé. Nígbà yẹn ṣe mọ̀ táà ṣe crime yẹn ọ̀tọ̀ lójú táwọn èèyàn fi ń wo fíìmù. A bá wo mọ́tò ní ipò bóyá àwọn móòlù ẹ̀ tàbí dánfó. Mo ti wọnú móòlù ẹ̀ rí. Mo lè wọnú ilé báyìí nínú móòlù ẹ̀gbà tí móòlù ẹ̀ ṣe rí lẹ́kọ̀ọ́. Ọlọ́run bá gbogbo ọtọ́ wà ní mọ́tò bọ́ọ̀lẹ̀ pápá èèyàn ló wọlé. Ọbọ̀lẹ̀ Ọlọ́run Olódùmarè ń gbọ́. Kọ́lọ́run Olódùmarè olójú èlé ó fi ọ̀run kẹ́ broken bottle. Èmi àti broken bottle ní lọ́dún náà lọ. Wọ́n ṣe rí wa ta wọnú mọ́tò báyìí, wọ́n bọ́ọ̀lẹ̀. Ọlọ́run lọ́mọ́, àwọn olè náà wọnú mọ́tò yìí. Because nǹkan tá à ń ṣe ń gbà yẹn nínú movie, wọ́n fojú kárátà yẹn, wọ́n fi ń wò wá. Ló fi máa ń jẹ́ wípé àwa tá à ń ṣe crime, ẹ lọ gbogbo èèyàn tó bá ń ṣe crime, ká tó rí fan tó máa nífẹ̀ẹ́ wa máa ń pẹ́. Tó rọ́ wọn máa nà ká, ẹ̀yẹn rèé, òun ló payọ láyàánú fíìmù yẹn, rí pé kàní ẹ̀dẹ̀ wa pàgẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn, ẹ̀dẹ̀ wa ṣe kíní kan bẹ́ẹ̀ yẹn. Àwọn náà pa Mr. láti inú fíìmù yẹn, àwọn náà ọmọ máa èèyàn tó wọ́n láìkì inú fíìmù yẹn, kárátà yẹn bóyá tọ̀ ni. Ó lè jẹ́ irú ògògó, àná ẹ̀ṣẹ̀ wọ̀
a ní ẹ̀yin lẹ́pọ̀ gbogbo ní fíìmù yẹn jọ ẹ̀yin lẹ́pọ̀ ìkànnì ṣẹ́mọ̀ kí ni ẹ ti máa wọ̀ wọ́n lára ṣùgbọ́n a dúpẹ́ wípé trend ti change àwọn tó nífẹ̀ẹ́ wa náà tó nífẹ̀ẹ́ rú èmi wọ́n ṣe nífẹ̀ẹ́ máa ní bàbá àtẹ̀ṣe yí ìbọn yẹn ẹ̀ rọjú báyìí ẹ̀ ṣe gbogbo ẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ lọ alihamudulilayi. wow ẹ ṣeun gan látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé jẹ́ ṣe rántí àwọn ìrírí tó jẹ́ má lè gbàgbé tẹ́ bá pàdé nínú ìrìn àjò yìí. ẹ ṣe sà sẹ́rí ìrìn àjò yẹn nígbà tá à ń ṣe stage yẹn la máa ń bá ìrìndé pàdé torí ìgbà yẹn tẹ́ mọ̀ pé a máa ń kọrin openly àwọn ẹlòmíì máa rò pé àwọn ìṣọ́ta kí Pasuma akọrin kan sìn tàbí Saheed Òṣùpá ẹlòmíì àmà sọ fẹ́ pé àwọn ló ń bá rò nígbà yẹn tá a bá ń jó openly àwọn onítìátà tá a bá jọ ní clash pé àtijọ́ ní misunderstanding tá a bá ti ń kọrin mọ́ná tó ti ṣẹlẹ̀ rí mo lọ ṣeré ní Òbòkun yẹn wà ní eré Àjẹ̀bú-Jẹ̀ṣà làbá kọjá Iléṣà ó kọ̀ tó la ti dé sí ìlú yẹn onítìátà tó wà nínú yẹn kan ní ìwọ̀n àjà akọ̀ní misunderstanding náà ni a lè parí ẹ̀ bàtà wá fẹ́ ṣeré lálẹ́ mo ṣe bọ́sítà tí mò ń kọ́ opening glee báyìí opening glee la máa ń pè pé opening la máa ń kọ́ wàhálà ẹ̀ ó ju àpótí ni ó lóun ni mò ń bá rí so oríṣiríṣi ìrírí láti rí èyí tó wá tọ́ ẹgbẹ́ wa tó máa fà irú àwa yìí ṣe iṣẹ́ mọ́ àánú ni a rí gbà kì í ṣe pé àmọ́ ṣe irú èmi bí mo ṣe wà yìí ẹlòmíì jù mí lọ nídìí iṣẹ́ yìí gan ẹlòmíì kẹrẹ ó jù mí lọ ní age mo jù lọ nídìí iṣẹ́ yìí ṣe rí bí gbogbo àwa onítíátà àgbà yẹn àjọ jáde yẹn gbogbo amẹni tó tó wa amẹni tó tààtò amẹni tó jù wá lọ kọ́tọ̀ dẹ̀ wà nígbà yẹn wá rẹni tí ó jù ẹ lọ tó sínú ẹ̀dúgbò tó máa fi kì í ó máa yàtọ̀ ṣe to understand kò dàbí ìsìn ilé pé ẹlòmíì ó lè máa wẹ̀ áwò gbọ́gbẹ́ ẹni yóò di star ẹni ẹ̀dẹ̀ ti máa ṣáájú ẹ̀bẹ̀ tó kò jẹ́ star yẹn akọ̀rẹ́ akọ̀fojú wo akọ̀gbẹ̀ kò bẹ̀rẹ̀ it's not good máa sọ fún òye on try pẹ̀lẹ́ mi on try because everybody knows I'm a disciplined person I'm blunt lèèyàn lómi ṣe máa rò pé mo burú discipline ni mo ní mi ò burú mo like respect gan mo máa ń respect yẹn dẹ̀ máa ń like kéèyàn máa respect yẹn mo dẹ̀ like kéèyàn respect yẹn although o lè force èèyàn láti respect ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá disrespect ẹ̀ tó respect ẹ̀ yẹn tó bá sọ fún òtúnlé ayé ẹ̀ ṣe ẹ̀ tí wọ́n understand ẹ̀ ṣe wà láì ní ìjókòó yìí sí ẹni bá rúdù sí tó bá ṣe it's not good ẹ̀ ju ẹ̀ lọ and mistake kan tá à ń ṣe ni pé ẹni tó bá ju ẹ̀ lọ for a year ọlọ́run ọba àfi téèyàn bá lẹ́kọ̀ọ́ tó bá rí wa mọ̀ téèyàn bá fọdún kan ju ẹ lọ téèyàn fi ọdún kan ju ẹ lọ tó bá rí wa èyí jù mí lọ àbí tó bá wùyàn kéèyàn kan rúdù sí and life will lọ bẹ́ẹ̀ yẹn that's why I don't have enemy èèyàn tó bá like mi 100% mo like ẹ èèyàn tí ò bá like mi ní ṣe pẹ́pẹ́ fúrú pé kó like mi torí ẹni tí ò bá like ẹ tó bá ń ṣe pẹ́pẹ́ fúrú kò sí nǹkan tó lè ṣe kó forí dólẹ̀ kó fi gbogbo nǹkan ṣe fún kò lè like ẹ náà ṣùgbọ́n I thank God mi ìdí sọ gbogbo èèyàn ló like mi ọ̀tún mo sọ àwọn èèyàn like mi gan even our colleagues mi ọ like mi gan ẹlòmíì kẹrin kò dé like mi I don't bloody care àwọn èèyàn kan like gbogbo èèyàn lè like èèyàn bẹ́ẹ̀ni nǹkan tó ń ṣe tẹ́lòmíì níwà dáadáa tó ń wò lójú ẹlòmíì kò dáa orí ojú ìdèmí ò ṣe lọ́ta máa ní áńgù tó fi wò ó nìyẹn so oníkàkú ló dẹ̀ ní ráìtì sí opinion ẹ̀ ṣùgbọ́n tèmi ni pé má fa èèyàn kan jábọ́ wálẹ̀ torí pé wọ́n fẹ́ ga oró máa ń ṣẹlẹ̀ sí a ní jẹ́ kí n fi lágbájá jẹ́ kí n fi trend jẹ́ kí n fi trend ẹlòmíì lè ní mo fẹ́ call lágbájá out toró lórúkọ sọ á lè mọ̀ mí bẹ́ẹ̀ ni báwo ni àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ pẹ́ tó o ní láti fẹ̀yàn kan wálẹ̀ ọlọ́run ló ń gbé èèyàn ga láti tó fẹ́ lórúkọ ẹ̀wọ̀n máa ní àìmọye tí ò lórúkọ tó ti kú àìmọye tó lórúkọ tó ti kú àìmọye táwa yìí bá ká tó lórúkọ tó ti kú àìmọye tó lórúkọ síwájú wa tó ti kú àìmọye wọn tó dẹ̀ ṣe wà láàyè tó bí mo ṣe máa ń sọ pé èmi personally àánú ni mo rí gbà tí bá rán ọkọ̀ lẹ́sìn mi ẹ̀wọ̀n fẹ̀sán mi rú ọ̀la ìyá sí
irú Mr. Latin, tí máa ń ríru Àjàlá Jalingo, tí máa ń ríru Dìméjì Jàdúadé, tí máa ń ríru Taofik Ṣórẹ̀mí Ọ̀bọ́lágídò, wọ́n pè bọ́bọ́ kan ní Radical, òun náà máa ń ṣe badman báyìí, onígbà yẹn Radical, go slow, broken bottle, gbogbo àjọ wà ní ilé ní àjọ máa ń ṣe pátá nínú fíìmù. Tí máa ń rí ogun tí mò ń ka ẹ̀ wọ́n wà láyé kọ́ ló jẹ́ kẹ́mi wa dùn. Àmì àṣẹ máa ń Ọlọ́run. bá wa dúpẹ́ àánú la rí gbà kì í ṣe pé àmọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni máa ń sọ fún wa ní tó bá ti ń dalẹ̀ ẹ jẹ́ ká máa bọ́ra wa sí wò ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Káàrọ̀ ọwọ́ mú lọ sẹ́nu. A lè gun má gun mọ́tò bọ̀nkù a lè má kọ́lé ńláńlá torí priority oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ni. Oníkálukú tó ṣe náwó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì aṣọ ní priority ẹ̀ ó lè wọṣọ 100,000 ó lè wọṣọ 200,000 ẹlòmíì aago ní priority ẹ̀ ṣe tí understand ẹlòmíì bàtà ẹlòmíì ó lè jẹ ilé ẹlòmíì ó lè jọmọ kó tó ní kálukú ń náwó adé lórí ọ̀tọ̀ ni ṣùgbọ́n àdúrà tí máa ń gbà fún gbogbo wa ni pé Ọlọ́run ìjọ dáwọ́ aburú fún wa. Àmì àṣẹ Ọlọ́run. gbogbo àwọn tó dẹ̀ dá fún náà Ọlọ́run Olódùmarè á rọ̀ wọ́n lọ́kàn á rọ̀ wọ́n lójú àmì àṣẹ àmì àṣẹ. torí kò ń ṣe nǹkan tó dáa kò ń ṣe nǹkan tó dáa rárá fans èèyàn wọ́n lè bless èèyàn lè ní problem owó kò sẹ́ni tó dá owó dá kó lọ bá fan ẹ̀kan tàbí àwọn fan àkókò owó ẹ̀jọ̀ ẹ̀ help me mo broke lè fẹ́ yẹn kù ṣùgbọ́n tẹ̀wọ́n tó bá ti di pé wọ́n dáwó fún yàn lọ́ máa yẹ kí wọ́n rí irú ìṣòro bẹ́ẹ̀. Àmì àṣẹ. àwọn tó dẹ̀ dáwó fún náà Ọlọ́run á wà pẹ̀lú. Àmì àṣẹ náà. kì í ṣe pa àwọn àìtàn sọ̀rọ̀ yẹn náà kì í ṣe pa ayó ọ̀tí bí o pa wá ọtí tó dáa jù ní ayú ọkàn ẹ ti understand. Bẹ́ẹ̀ni. tí bá wọ ẹlòmíì tí wọ́n bá ń pè pé oníṣòro tí wọ́n ń dáwó fún ìrònú máa bá mi yá ló ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tó lè ń dáwó fún yẹn náà àwọn èèyàn kan sì wà tí ṣòro tiwọn náà ju tàwọn tó ń dáwó fún yẹn lọ. ó pe ọ̀rẹ́ mi kan àbúrò mi náà ni ìfẹ́ dárúkọ ẹ̀ òun náà máa ń interview èèyàn ó máa gbọ́ tó bá wù a pàdé ní Abẹ́òkúta wọ́n ní àbúrò mi wọ́n sọ fún àwọn èèyàn tí ẹ̀rí tó ní ṣòro tẹ̀ ń interview ṣe mọ̀ pé àwọn èèyàn kan wà torí aṣọ tó ń wọ̀ torí bóyá wọn sick ṣùgbọ́n ìṣòro tó ní ó ju tàwọn tẹ́ ń lọ help yẹn lọ. Bẹ́ẹ̀ni. wọ́n ní kọ́ olódodo lọ́rọ̀ tí mo sọ wọ́n ní ẹ̀ take note. àwọn tẹ́ ń rò pé oníṣòro ẹlòmíì wà ẹ̀ ń wò lójú báyìí ìṣòro tó ní pọ̀. ó dífáfẹ́ni tó wà ní AC mọ́tò AC tó tún làágùn. ọ̀pọ̀ olómọ ọ̀nà tó jó but when you see him or her ẹni gbádùn ni ò ṣe dá kí ọmọ afọlá ìmọ̀ tọrọ kò ẹnìyàn wà ní AC problem ẹlòmíì ó lè jẹ́ àìsàn ní problem ẹ̀ ẹlòmíì ó lè jọmọ ẹ̀ tí wọ́n dá sáà oríṣiríṣi problem but ẹlòmíì wà òun ò nínú problem yẹn a máa wo èèyàn kan tí láìfẹ́ dá kò ní mọ̀ pé láìfẹ́ tó ṣe bẹ́tà ju tẹ́ni yẹn lọ so kọ́lọ́ kó ṣàánú wa àmì àṣẹ kọ́lọ́ Olódùmarè kó dáàbò bò wá àmì àṣẹ. that's it. ẹ ṣeun gan ẹ̀sìn wo gangan ni ẹ ń ṣe. ẹ ṣé mo dúpẹ́ Christian ni mí abími sí ìdílé Catholic ni wọ́n ti bí mi that's why torúkọ mi fi jẹ́ Anthony Ogundimu Our Lady of Fatima but later ẹ̀wọ̀n gbà tí mọ́dà àwọn táwa náà lè ti dádó Redeem ni mo ń ṣe bẹ́ẹ̀ ni kódà ìyàwó mi Thickness ní Redeem èmi ò ṣe wọ́ká o oríṣẹ́ mi gbà mí láyé o wọ́n dẹ̀ sọ fún wa ni pé kò dá kéèyàn gbaṣẹ́ iṣẹ́ nílé Ọlọ́run kò má lè ṣe so Redeem ni Redeem Christian Church of Christ. ẹ ṣeun gan àwọn wo lẹ lè dárúkọ pé ẹjọ́ ń ṣiṣẹ́ tó yẹ pé ọ̀rẹ́ kò rí kò sùn ǹjẹ́ ṣó wà ṣá. ó wà ṣe rí ẹni tí máa wọ́pọ̀ dárúkọ kò sí ibi tán ti tábìlì táwọn mo jókòó táwọn èèyàn ń bá mi sọ̀rọ̀ mo máa sọ àpáàtì pẹ́ nìyẹn ó jẹ́ global president ni ó gbà fún Ọlọ́run látara ènìyàn torí ẹni jẹ́ èèyàn tó dágùn sí mi ó dẹ̀ help me in life Ọlọ́run lò fún mi
òun ni Mr. Latin, Dr. Abọ́lájí Amósùn Mr. Latin. Ṣé mọ̀ wípé ilé ayé téèyàn bá ṣèyàn níkà a máa rú kiri pé lágbájá ṣe mí níkà ó ṣe mí níkà ó ohun èèyàn káàkiri pé àìwá ò dá téèyàn bá ṣe dáadáa yẹn tó wáyé bá ṣe ń kébò sí èèyàn tó ṣèkà náà láṣẹ kó dá kéèyàn máa fẹ̀ ní ìmọ̀ rẹ̀ mi ì lè lówó tí máa kó fún Mr. Latin mi ò ní ibi tí mo lè fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ayé mi òun ni bí mo ṣe ń sọ yìí kì í dẹ̀ máa bẹ lọ́hùn kọ́ lọ́ọ́ má jù wálẹ̀ tí ó dẹ̀ ní wálẹ̀ àmì àṣẹ Ọlọ́run àmì àṣẹ Ọlọ́run inú ò dẹ̀ ní wálẹ̀ mi àmì àṣẹ Ọlọ́run àmì àṣẹ Ọlọ́run ó contribute to life mi up till now ó nífẹ̀ẹ́ mi jù ó ṣe nífẹ̀ẹ́ mi tó wá máa ń jà ọ́ ṣùgbọ́n bí tí president mi tó máa sọ òun ló kọ́ mi many things ni mo kọ́ látara ẹ̀ a ní bàbá ẹ̀rù àbájá ẹ̀já parí ẹ̀kọ́ tán fàtúndé ráyè jẹ̀jà mi ara wọ́n ní ọ̀gá a ní tá àbájá ká parí ẹ̀ àtúníjàjà mi a ní gbogbo wa èèyàn ẹlẹ́ran ara ni wá àmàmà ní ẹ̀rọ ẹnu ẹni mo ti gbọ́ òun ló kọ́ mi dò mí débi pé téèyàn bá ṣẹ̀ mí púpọ̀ ọ̀dọ̀ Mr. Latin ni mo ti kọ́ máa kàn wọ́n gbọ́ pé màá tún rí pẹ̀sí láìpẹ́ lẹ́yìn yẹn ó máa ń jẹ́ kí n mọ̀ wípé ajá tó parí ẹ̀ pé kéde mo kọ́ ẹ̀kọ́ gan látọ̀dọ̀ ẹ̀. Are you getting my point? Mo lè gba ọjọ́ díẹ̀ Greenwich is my brother is my brother is my leader is my president. Ẹnìkejì Ọláìyá Igwe bẹ́ẹ̀ ni ẹkùn bàbá rí bẹ́ẹ̀ ni tẹ́rì wọn àmẹ́nu tó jù mí lọ ní èjì ó senior mi nínú tíátà ọ̀rẹ́ mi nígbà tí mi máa wọnú tíátà tí máa wọnú ANTP àsọ ọmọọṣẹ́ ni nígbà ẹ̀ tó kó wa wá Ọláìyá ti jókòó àṣẹ leader. Ṣé wọ́n bí àwọn sínú tíátà ni? Ní ìtàbọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ní àjọ ọ̀gá ìlú mọ̀ kó tó lù ó lọ́gà ṣùgbọ́n senior mi tí ìbá sọ bá ní ẹ torí mi àti ìjọjọ́ rẹ̀ ẹ̀kíní yẹn dà fún òun ló kọ́ mi directive fíìmù tí mo jẹ́ director lónìí tí mo direct Ọláìyá ló kọ́ mi ló bá tán ẹ máa ní má débi tí máa dé mo gbọ́dọ̀ fún credit tiẹ̀ ó contribute sí life mi ni òun náà tó máa ń bí léèrè pé orí Túndé ló máa ń pè mí ìgbẹ́gẹ́ tó òun náà sọ bí tèmi náà bá wúlò nínú life mi ó di méjì Délé Òdùlé orúkọ tí mò ń jẹ́ lónìí Délé Òdùlé ló sọ mí. Ìyẹn ara wà ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnu ẹ̀ báyìí ló ti jáde ẹja sọ lára ọ̀gá mi gidi àwọn méjì tí mo dárúkọ yìí bẹ́ẹ̀ ni Bọ̀dá Délé tún senior so ọ̀gá wa ni mo ṣe máa ń pè ní my mentor bàbá mi. Ìjọ kan wù mí àpàdé ní location kan ní ara ò ti pẹ́ gan o ẹ̀ tí wọ́n understand bọ̀dá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní òjò ibi ò pa mí. Àwọn èèyàn dẹ̀ ṣe mọ́ value wọ́n produce movie báyọ̀ direct àwọn èèyàn dẹ̀ tún pè ní fún movie ṣe wọ́n kó orí ọ̀fẹ́ ńlá ni. Bẹ́ẹ̀ni tó bó ṣe jẹ́ nìyẹn ó sì pọ̀ o ẹ̀bọ̀ mẹ́ta ni mo kàn sí mẹ́nu bà Àjàlá wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi náà ni Àjàlá Jalingo yes close àyèmọ́yọ̀ èèyàn Radical Go Slow Remy Stabe ọ̀pọ̀ gan rẹpẹtẹ because mo jẹ́ èèyàn tọ́wọ́ èèyàn nífẹ̀ẹ́ sí gbogbo àwọn èèyàn rẹ̀ nífẹ̀ẹ́ sí mi pátá Ọlọ́run ní padà lẹ́yìn o. Àmì àṣẹ Ọlọ́run. So that is about Mr. Latin. Ṣé mọ̀ èèyàn bá ṣe nǹkan kan fún èèyàn kéèyàn sọ èèyàn lówó tí màá kó fún mi èèyàn sọ èyí nǹkan tí mo lè ṣe fún Ọlọ́run. Ọtí this morning mo ń sọ yìí mo jẹ́ text message bá jí láàárọ̀ bá text wọn ìgbà mi ò lè jẹ́ wọn lọ́ máa text mi ò lè jẹ́ wọn lọ́ máa pè mí àsọ̀rọ̀ ṣáá ni lójoojúmọ́. So kẹ́lì mo fẹ́ tó ní sí mi àìmọye ìgbà ó ti mú mi travel àlọ́ ọjọ́ nìkan lẹ́lẹ́ bí ilẹ̀ náà kọ ẹni tó bá lọ bẹ̀ kó dúpẹ́ náà Ghana on make sure pé ọ̀run òde mo lọ so ìfẹ́ mi yẹn wà lọ́kàn ẹ̀ gan so mo appreciate ẹ̀ so mo ẹ́ rí pé mo ń tẹnu mọ́ ọ̀nà tí mo lè gbà fi dúpẹ́ nìyẹn lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ sórí fún mi gan
ọmọ time kan àtọwọ èèyàn ti gbàgbé mi. I call him, baba òun lé ó dẹ̀ ní ó ní bẹ́ẹ̀ I want to go back mo fẹ́ kí àwọn èèyàn kan pẹ̀lú àti ní rí mi ó dẹ̀ ní ẹ má wọrí ẹ fún mi ní 30 minutes máa pè yín padà 30 minutes kí Mr. Latin náà máa pè yín padà yẹn òun ló sọ mí dé èèyàn padà ní industry. Wow. Ó lóun máa pè mí padà ní next 30 minutes. The next 30 minutes tó pè mí padà yẹn wọ́n máa gbọ́ wọn máa rántí. Ó bẹ̀ ṣe pè mí nìyí ṣé wàá pa ọ̀gá mi ní bẹ́ẹ̀ ni gbólẹ́wà ibi báyìí that's how the journey began. Wow. Dẹ̀ dúpẹ́ fọlọ́run ó dẹ̀ dúpẹ́ fún wọn. Wow. Gbogbo ìgbà tí àwọn èèyàn fi gbàgbé yìí kí ló ṣẹlẹ̀ gangan ní gbogbo period? Wọ́n wá ní ṣé mọ̀ pé kò sí ní sọ́mọ̀ dúdú máa wà ó ti hùn kí sọ́mọ̀ funfun tó 3 years ọdún mẹ́ta ní ìlú gbọ́ camera rolling action. Kò dẹ̀ ṣe pé bóyá ẹ báyọ̀ jà. Ní báyọ̀ ya ọkọ̀ pa mítì ni wọ́n á rò pé bí wọ́n ń pa mí mọ́lé kí ni mo lè ṣe? Mo ṣe gbọ́dọ̀ máa ń kọ́ lọ nìyẹn Ades Moto ó wà ní Ṣàgámù. Mo ní bàbá mo fẹ́ wá kọ́ṣẹ́ mọ́tò wọ́n ṣe ń ta mọ́tò. Ó wù mí báyọ̀ ni ẹ̀yin kọ́ lára tó ń ṣe fíìmù ní ẹ̀ olùfẹ́ kọ́ náà kí ń kọ́ ẹni tó tẹ́wọ̀n bá ti lówó ẹ̀ lọ́wọ́ akọ̀ bèèrè àìdíà ni àwọn ọmọ pé mi ti ohun ní ibi tẹ́ bá wá ti kọ́ lọ. Yes, thank you very much ọlọ́wọ́ wà pẹ̀lú yín wọ́n ṣe gbà mí nìyẹn bá ń jókòó kò lè jẹ́ kí n fọ mọ́tò tọ́lọ́ ìjọba lórí ìyá máa fọ mọ́tò ó gbé ọ̀tún fọ mọ́tò ìjọ tí mo kọ́kọ́ lọ báyìí jọ́jọ́ tí mo kọ́kọ́ lọ lè kọ́ wá ra mọ́tò lọ́wọ́ ẹ̀. Wow. Ó lè sọ fún yẹn pé máa sanwó ọ́fíìsì o ẹni ẹ̀kọ́ sanwó ọ́fíìsì 20,000 lọ́jọ́ tí mo kọ́kọ́ lọ. ìrẹsì bàtẹ́ nìyẹn ni àwọn tó fẹ́ sanwó ọ́fíìsì èmi ni mo kọ́ rìsíìtì ṣe gbogbo ẹ̀ ó ti kọ́ mi mọ́ ṣe ń kọ́ rìsíìtì kọ́ gbogbo ẹ̀ hàn. Tó bá ní ẹ fún alákàntì wọ́n bá san owó yẹn sákàntì ìyẹn owó ọ́fíìsì wọ́n bá dé bá sọ̀rọ̀ màdà ẹ̀yin lẹ́nu yẹn wọ́n bá tẹ̀ra mọ́tò owó ọ́fíìsì ẹ̀yin lẹ́ mo ṣe bẹ̀rẹ̀ sí nìyẹn òun ló wá ń fiṣẹ́ mọ́tò yẹn hàn ní tó tá bá fẹ́ ra fíálé use mọ́tò àwọn nǹkan tá a máa check inú ẹ̀ àwọn nǹkan tá a máa ṣe mo ṣe ní àìdíà mọ́tò nìyẹn. Wow. So from there èmi náà wà ń dọ́gbọ́n ẹ̀ wọ́n á ń ta mọ́tò wọ́n á ń gbé mọ́tò wá fún mi wọ́n á ń ta. Títí di wákàtí ọ̀wọ̀. Bẹ́ẹ̀ni ìjẹta mọ́tò tó wà wájú ọ̀dọ̀ ló ń bí òun ni wọ́n rà. So àwọn èèyàn máa ń gbé mọ́tò wá fún mi gan ní tèmi náà bá rò màá ra mọ́tò fíálé use àtúnṣe àtúntàmẹ òun ló kọ́ mi ẹ ṣe máa wò téèyàn ò ní ra mọ́tò tó lè di wàhálà àwọn kan tẹ́ máa wò nínú ẹ̀ tó bí mo ṣe kọ́ nìyẹn ṣàwọn pé nígbà yẹn náà àìpè mi síṣẹ́ yẹn kò sẹ́yìn lọ wá nǹkan kan ṣe mo wá ṣe gbogbo nǹkan yẹn tán bí èmi àti Mr. Latin ayé sọ̀rọ̀ yẹn bí iṣẹ́ mi ṣe padà nìyẹn iṣẹ́ tí wọ́n understand bẹ́ẹ̀ni wá wò pé báwo ni mo ṣe máa ṣe iṣẹ́ mi ti padà ìyẹn ló jẹ́ kí n joint pẹ̀lú àwọn èèyàn kan tàjọ ń ta mọ́tò ní pé mi náà ti máa fẹ́ travel òun náà máa bá mi mójútó so tọ́wọ́n èèyàn bá gbé mọ́tò wá fún mi máa bá wọn ta so èmi náà rí ti tèmi ń bẹ̀ so ẹlòmíì nílùú òyìnbó máa pè ní àná òun ní mọ́tò kan tí mo lè bá wọn ta ẹni kan gbé wá láti gbogbo ìwé ẹ̀wọ̀n mi so wọ́n máa ń ṣe torí pé mo lórúkọ ọdún mi pé tí wọ́n bá ṣe nǹkan yẹn mi ò lè gbé mọ́tò wọn sá lọ ṣùgbọ́n so mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ so 3 years náà fi pè ní camera rolling action tí mi ò rí báyìí mi art mi direct from there láti kọ́ wa mo ṣe bẹ̀rẹ̀ sí fi ṣẹ́ yìí ọmọ èèyàn ń kówó fún mi bẹ́ẹ̀ ni tí mo produce fún wọn marketer ń kówó fún mi ọ̀rọ̀ aráta ń kówó fún mi so mo dẹ̀ máa ń shoot film wọn ń produce fún wọn ṣọ̀nà ọlọ́run má báyìí lórúkọ jẹ́ ṣe to understand bẹ́ẹ̀ so ohun tó bá ní báwọn ṣiṣẹ́ máa ṣiṣẹ́ ìmáà fún. Wow, that's it. Ẹ ṣeun gan. Ó ní kankan tí mo gbọ́ pọ̀ mi mọ̀ bóyá tòótọ́ ni torí mi lórí ọ̀fẹ́ láti fi bẹ́ẹ̀ wo àwọn iṣẹ́ Mr. Latin lọ títí bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí súnmọ́ wọn. Àwọn kan tí wọ́n tọ́ sọ sí mi létí pé máàlù yìí kò ń kú nínú fíìmù. Ṣé Mr. Latin ò ń ṣiṣẹ́ tó yẹ pé kéèyàn kú? Kì í ṣe Mr. Latin nìkan ṣe náà máa ń sọ. A máa ní àwọn actor kì í kú nínú fíìmù. Ṣẹ́rí script ni. Tẹ́lá o róòtì ní Salati máa ń sọ òṣè dáadáa. Ṣé comedian? Bẹ́ẹ̀ni. Wọ́n fi bẹ́ẹ̀ ṣe serious part. So tẹ́lá wo fíìmù tó bá ṣe serious part tí script bá sọ wípé character ẹ̀ máa kú ó máa kú kò sí nǹkan tó lè ṣe.
ṣé wọ́n ṣe mọ̀ pé àwọn èèyàn ojú tó fi ń wo nǹkan tiwa ó yàtọ̀ sí iṣẹ́ wa bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ náà máa ń sọ a máa ní mi ò ṣeré tó yàtọ̀ sí jàgídíjàgan máa sọ pé ẹ tí ìbá pàdé ni kódà mo ti ṣeré tí mo play lọ́ọ̀fù nú ẹ̀ mo ti ṣe ọlọ́pàá tí ó dẹ̀ jẹ́ pé ọlọ́pàá yẹn kò wà burúkú ok mo ṣe ọba iṣẹ́ kan wọ́n máa tó jáde ọba ni mo ṣe inú ẹ̀ kéńgè ni mo ṣe inú ẹ̀ mo ń ṣe olóyè tó kò ń ṣe dandan pé kéèyàn ṣe ibì kan no ẹ wọ wọn ọ̀gá wa kan mo fẹ́ fi ṣe sample bọ̀dá Yínká Quadri ẹ rí i pé master of all role ni gbogbo role ni wọ́n ń ṣe so eré ti di pé ẹni ro wọ́n tó bá lè ṣe ẹwọ́ Owólabí Àjàsà sí àwọn yàtọ̀ ọlọ́pàá àìmọye iṣẹ́ mi tó Owólabí Àjàsà ṣe tí ò ṣọlọ́pàá náà so tí máa wá níbi Sàláàtì kò kú ní fíìmù ṣe bí script ló sọ bẹ́ẹ̀ gbà tí script bá sọ pé character yẹn máa kú ọ̀ṣà lè pa so àṣẹ ni tí script bá sọ wípé character yẹn ó máa kú ní wáyé tí character yẹn ọ̀rọ̀ tó bá play yẹn tí character yẹn ò ní kú character yẹn máa kú náà ọ̀ṣà lè dèdè sọ fún director yìí pé ẹjọ́ mi kì í kú ní fíìmù ọ̀hún lè sọ láyé he's a wonderful director he's a scriptwriter he's a producer an actor ńlá kò lè sọ bẹ́ẹ̀ láyé so àwọn èèyàn lọ fojú wo bẹ́ẹ̀ òbí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan-an báwo lẹ ṣe mọ Mr. Lati gangan báwo lẹ ṣe pàdé. mo mọ Mr. Lati ní 80s Mr. Lati mo mọ wọn ní 80s through ọ̀rẹ́ mi kan kọ́lọ́n foríjì wọ́n pè ní Ṣẹ́gun Adéníjì Sama A mo ó dà pé òun lọ̀gá Mr. Lati but true ẹ̀ ni mo ṣe kọ́kọ́ mọ Mr. Lati and very humble person nígbà tí máa mọ̀ wọ́n ọmọ àánú ọ̀wọ̀n ọ̀gá tí wọ́n máa ń respect gbọ́ngbà ẹ̀ Abẹ́òkúta lájọ wà so and then he's a very fine comedian wọ́n lè ṣe dáadáa gbọ́ngbà ẹ̀ I love him gbogbo tẹ̀jẹ̀ ń gbà yín pé àjọ ní rapport dáadáa ń gbà yẹn ṣó ti yé bẹ́ẹ̀ so gbà tí mo mọ̀ wọ́n nìyẹn later I went to Lagos distance wà ṣó ti yé bẹ́ẹ̀ ni ìgbà tí distance yẹn wà ìgbà tó yá tí mo táwa padà ríra tó di pé òyìn association wa àwọn ni president wọ́n á fẹ́ joyè association gbà yẹn so under wọn ni mo ti jẹ oyè provost marshal fún gbogbo àwọn film director pátápátá so lẹ́yìn ìgbà yẹn ni mo ṣe lọ tí ń jẹ provost marshal association wa tó jẹ́ ní under wọn ni most of people ṣe máa ń rò wípé èmi àti wọn close kí n tó joyè náà láti close lẹ́yìn oyè náà tó máa close torí mo gba leader mi ṣé o ti understand ẹ ti rí mo ṣe yan ọ̀nà náà yẹn president mi ni ọ̀ndẹ̀dẹ̀ ni mo wà wọ́n máa ń rù lọ́kọ̀ a máa sọ fún wọn ní ìbẹ́jọ́ àwọn senior mi ní tíátà o àrà senior mi ní tíátà o wọ́n jù mí lọ díẹ̀ o ẹ̀ sí wọ̀dà sáà tàbá kò síbi tá àjọ dé àjọ àtijọ́ lọ location dáadáa àwọn bá ń ṣe location wọ́n máa wá sí location mi mi náà lọ sí location wọn ògbà míì bá fẹ́ travel bí wọ́n lọ ṣe MC àjọ lọ ni kí màá ṣe kankan wọn ní ara rẹ̀ já lọ mi ò dẹ̀ wọn bọ́ ṣe ṣe MC ọ̀dọ̀ wọn náà ni mo ti ń kọ́ ẹ̀kọ́ wa pé fẹ́ MC sí ẹ̀kọ́ ẹ̀ mo kọ́ látara Mr. Lati ni bá dẹ̀ tún gbowó kò sì ti bá tẹ̀lé wọn lọ sí kìíní láì di máìkì á tún fún mi lówó. ṣọ́yìn ṣe MC náà dì sí. MC ọ̀gá nínú ẹ̀ kódà ó ń ṣe Nàìjíríà ó ń ṣe ń lo òyìnbó wọ́n pè mí sálátẹ̀ láti Nàìjíríà bí kò wá bá wọn ṣe MC London America Canada so wọ́n ṣe MC dáadáa every week ni Saturday ọ̀la yìí ṣe ó lè dá àárọ̀ lọ ó lè dá lẹ́ẹ̀kan pẹ̀lú pé ṣáyẹ̀ ní ṣẹ́gun ọkọ̀ tẹ́ ìṣe lọ́la à ń jọ lọ síbi báyìí tí wọ́n bá jọ lọ ni bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe dé sí dáadáa. ẹ ṣeun gan-an mostly a ti máa ń gbọ́ pé wọ́n bá ń sọ̀rọ̀ nípa pé wọ́n ní wọ́n máa ń ta ọfà nínú eléré àwọn sí àwọn eléré orí ìtàgé láàrin ẹgbẹ́ wọn sẹ́gbẹ́ wọn jẹ́ṣẹ́ ti nílò experience báyìí. ó wà gbogbo iṣẹ́ tí wọ́n máa ń ṣe láyé bẹ́ẹ̀ kò síbi tí àwọn ẹni òkùnkùn ò sí kò síbi tọ́fà ò sí
ẹlòmíì tó wà lọ́jà tó ń tata tó ń ta nǹkan ọmọ náà ń tara wọn lọ́fà. bẹ́ẹ̀ni. so tọ́gílẹ́sọ̀ wa tá à ń ṣeré tó jọmọ́ ológo. báwo ni tọ̀dọ̀ tí yẹn ṣe ṣẹlẹ̀ gbogbo. ok for example ó ṣẹlẹ̀ ní 2 years ago mo ń rìkọ́ọ̀dù múfì kan ẹ̀dán ní táìtù ẹ̀ Òkìkí Premium TV ló sponsor mi fún iṣẹ́ yẹn very powerful story very powerful film ànáwó sí gan ó wà pẹ̀lú àwọn ayé ó wà bẹ́ẹ̀ last day 9 days la fi ṣiṣẹ́ yẹn last scene agbo àjẹyàn wà ń bẹ̀ báyìí lójijì ló kàrákítà mi dúró báyìí bí náà ṣe mú mi lẹ́sẹ̀ nìyẹn iná ńlá. kò dẹ́ ṣe pé bóyá ẹ dáná síbẹ̀. iná wà lẹ́gbẹ̀ẹ́ báyìí iná yẹn gan mi ìsúnmọ́. báwo kò dáhùn gbogbo ara mi mo bẹ̀rẹ̀ sí jàràpá gbogbo èèyàn ti sá lọ. bá jóná kú pátápátá. Òkìkí Premium TV tó ní fíìmù yẹn gangan lọ́lọ́run fi kẹ́ni pọ́n wà bẹ́ẹ̀ ọ̀hún náà rí omi kan tó gbogbo èèyàn ti fọ́ká ọkọ̀ dálù mi ní gbogbo ẹsẹ̀ mi ti bọ́n ọwọ́ bọ́dà ní mọ́tí ni mo lò lé àwọn kan sọ pọ́fà ní Yorùbá ní mi ò ṣe Ìgbò mo bìlé pọ́fà wa. ẹlẹ́ẹ̀kejì wọ́n níbi tí a ti ṣiṣẹ́ ẹ̀ gọ́gọ́ òòṣà kan wà ń bẹ̀ yẹn táwọn ṣe mọ̀ set man wa ló máa set ibi tá a máa dúró sí òòṣà yẹn wọn lára aṣọ funfun oníṣẹ́ tó máa gbó àjẹ́ yẹn aṣọ red and black lẹ́ta síbẹ̀ la máa ń ta síbẹ̀ wọ́n ní kan tó jẹ́ kí òòṣà tó wà ń bẹ̀ ẹ́ bí nǹkan tó sọ nìyẹn àwọn kan dẹ̀ tó sọ pọ́fà ní gbogbo ẹsẹ̀ mi báyìí ojú ọ̀nà tó yẹ pé for complete a month báyìí mi ò lè rìn máa ń fìdí wọ́ ni máa ń fìdí wọ́ ọdún mi ò ké gbàjáre síta o bọ̀ mo kàn ń pe àwọn fans mi mo kàn ń pè wọ́n ètò lágbára wọ́n fún mi lówó tí mo fi ń rògùn nígbà tí owó tán láti fi rìn so alọ́nà ẹ̀yẹ kí n bọ́ ọ́nú ẹ̀ so kò síbi tó sọfà o ọfà wà o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọfà wà òṣìṣẹ́ tí èèyàn ṣe tí ò sọfà wọ́n máa gbà aládùúrà ni torí kò sí èèyàn kan tó ń ṣọ̀yàn fún Ọlọ́run lẹ́yìn Ọlọ́run lẹ́yìn Ọlọ́run tó ní so kò sí nǹkan téèyàn ń ṣe tí ò sí àwọn adánniwò ń bẹ àbẹ̀tán ni ká má rí máa ń sọ fún èèyàn èmi ò ń pretend kíní kan sí nǹkan kan tó irọ́ ni èèyàn tí ì rí jà ayé ló ní kò sáyé tí wọn bá rí mọ̀mọ́ fi tán bá sọ̀yàn dì báyìí pa ẹni àwọn mọ̀pá ayé wa ayé má gbà wá ń di àmì àṣẹ Ọlọ́run ẹni tọ́lọ́run bá kẹ́ ayé ń pò kìkì ẹ̀ tó ń jẹ tó mú kò mọ ìtọ́lọ́run ṣe fóun tó bá dán wọn táyé sọ́ǹdì àmọ́ pé ọwọ́ ayé wà lára ọwọ́ tí yóò bàbá ní ọwọ́ ayé wà lára lálágbájá kẹmọ̀ pé wà rẹ̀ so ayé ò ní mú wa ayé a máa nífẹ̀ẹ́ wa àmì àṣẹ bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé kọ́lọ̀ má jẹ́ kí ayé sọ́yàn dì àbí kọ́lọ̀ má jẹ́ kí ayé báyàn rẹ̀ yàtọ̀ sí nǹkan tí ẹ sọ ǹjẹ́ títún nílò experience mi. ó wà dáadáa tó lọ sóko orí ẹ̀ ló jẹ́ kò sí tí bá fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ pé máa yìnbọn nínú iṣẹ́ yẹn ẹni tó máa kìbọn yẹn àjọ máa dúró ni àjọ máa dúró ni ojú mi ló ṣe máa kì tó wà ṣe mi ni máa kì tàbí àwọn èèyàn kan wà tó ń ṣiṣẹ́ ìbọn kíkì nínú iṣẹ́ wa ta trust àmọ́ pé àwọn eléyìí pa ọmọṣẹ́ orí ẹ̀ lọ fi kọ́ wa wọ́n ti kọ́ wa tó bá kí ìbọn fún èèyàn ìbọn tó fẹ́ yìn nínú mófì ìsádà kó gbé ìbọn yẹn lọ́wọ́ tó máa fi yìn tàbí kó gbé sórí ẹsẹ̀ má jẹ́ kí ìdí ìbọn yẹn má jẹ́ kó kan ilẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bá yé ló yé wọ́n bá gbé ìbọn fún èèyàn pé wọ́n fẹ́ yìnbọn fún kárátà má jẹ́ kí ìdí ìbọn yẹn kó kan ilẹ̀ ìsádà kó gbé lórí ẹsẹ̀ ẹ báyìí tàbí kó gbé jábù ẹsẹ̀ báyìí tàbí kó gbé sọ́wọ́ lókè. tó bá kanlẹ̀ kí ló máa ṣẹlẹ̀. wọ́n ṣe máa ń wọ̀nù wa nìyẹn wọ́n ní àwọn ọ̀tá àwọn ayé wọ́n lè pe ọ̀tá sínú ìbọn yẹn. láti inú ilẹ̀. bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé Yorùbá jọ ní gbogbo wa so nǹkan tó bá dẹ̀ ti sọ fún yàn má dẹjà ẹlòmí lè gbé àṣọmọ́ náà kì í gbé bọ́ sílẹ̀ ní àrá sọ lórí fi ìbádẹ́gbélé sílẹ̀ ó lè gbé sílẹ̀ kí kankan má ṣẹlẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí nǹkan bá máa ṣẹlẹ̀ náà èèyàn ní mọ̀ bẹ́ẹ̀ so bá dá
tó bá sọ nǹkan fún èèyàn kéèyàn má dẹjà ó jẹ́ pé tí bá fẹ́ ṣù tó ti ṣe mí dáadáa bẹ́ẹ̀ ni tó jẹ́ pé tí mo fẹ́ yìnbọn ìbọn yẹn fàyà báyìí ó fàyà bẹ́ẹ̀ ni ó fàyà báyìí mo fi Ọlọ́run lódùn àmì òfin ṣẹ̀rí ní Ọ̀yọ́ Aláàfin ni mi ì lè gbàgbé láéláé ìbọn tó bu ọ̀tù sí páìpù tó wà ní ìbọn yẹn ó dẹ̀ fàyà báyìí ó fàyà báyìí so automatically ọkọ̀ tó wà lẹ́yìn ọ̀fà ó jòjì lọ so èèyàn gbọ́dọ̀ sọ pé kò sáyé ayé wà èèyàn wà Ọlọ́run wà ṣùgbọ́n lẹ́yìn Ọlọ́run Ọlọ́run tún ni lẹ́yìn Ọlọ́run Ọlọ́run tún ni. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí onígbàgbọ́ tẹ́ jẹ́ àti ń pé redeem lẹ́ ń lọ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe tó yẹ pé kò síbi tí ẹ lè lọ kò síbi tí ẹ lè wọ̀ báwọn oníṣẹ̀ṣe bá ń ṣe ẹ bá wọn lọ báwọn mùsùlùmí bá ń ṣe ẹ bá wọn lọ ǹjẹ́ ṣé ẹ rí nǹkan nínú àwọn àgbààgbà ìjọ tí ẹ ń lọ tí wọ́n pè yín ní pé o ti ń yà bàrà kúrò nínú ìlànà redeem ǹjẹ́ ṣé wọn ò pè yín bẹ́ẹ̀ rí? ẹ ṣe wọn ò pè mí bẹ́ẹ̀ rí orí mo ti ń ṣiṣẹ́ ìrìn tó wọ inú ìjọ nǹkan tọ́kọ̀ máa ń sọ nípa ẹnu máa ń fẹ́ kí n ṣe ní ìlànà ti Kristi nígbà ẹnìkan ti pè mí ní iṣẹ́ tẹ̀lé ń ṣe yẹn ká dẹ̀ ní ìlànà ti Kristi lẹ̀ ń ṣe àwọn mo lè ṣe náà I'm an actor ẹ bá pè mí sí ti kí ní màá ṣe wọ́n kí n kọ̀ndẹ́mù èyí tí mo fi bẹ̀rẹ̀ rárá o àbí wọ́n á fẹ́ ní mi religion ọkàn èèyàn nígbàgbọ́ èèyàn bẹ́ẹ̀ni èèyàn jẹ́ babaláwo ojú oníṣẹ̀ṣe ojú onífá ìjọsìn concern mi láti bá ṣe èmi mo mọ nǹkan tí mò ń ṣe lọ́kàn èèyàn jẹ́ Muslim kò kàn mí mi ní kẹ́lẹ́sìn má practice ẹ̀sìn ṣe to understand bẹ́ẹ̀ni there is a religion any religion I have some people tó jọ ọ̀rẹ́ mi tó ń ṣe dáadáa sí mi gbọ́ tó jẹ́ Muslim gidi tó jàlájì tó jàlájà tó jàlájì tó lè fi wákàtí 5 ṣeré tó lè ṣe dáadáa sí mi gan wọ́n dẹ̀ rò pé ṣe bí Christian mo dẹ̀ rí àwọn tó jẹ́ babaláwo oníṣẹ̀ṣe náà tó ń ṣe dáadáa sí mi gan wọ́n dẹ̀ wò wípé kò ṣáwo náà kò ṣe nǹkan kan náà àwo Jésù ni mo ṣe bẹ́ẹ̀ ni tí bá dé church mi ìgbà mi ti máa lọ bóyá mo lọ camp bóyá à ń ṣe nǹkan náà ọgbọ́n wọn máa wò mí ní church bẹ́ẹ̀ máa tó ṣeré yẹn rè so òun náà wá church sá òun náà kò papọ̀ mọ́ra wọn iṣẹ́ mi ni acting in produce movie kò papọ̀ mọ́ ẹ̀sìn tí mò ń sìn ẹ̀ tí wọ́n dáṣà ni mo sọ pé ọkàn ní gbàgbọ́ gbogbo olè sọ pé má ṣe ẹ̀sìn Christian mọ́ possible orí pé ẹni tó ń ṣe Muslim sọ pé kó má ṣe tiẹ̀ ẹni tó ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ni kó má ṣe oníkàkú ló mọ reason tó fi ń tẹ̀lé tó ń tẹ̀lé so bí n kọ́ dẹ́mọ̀ yìí bí n kọ́ dẹ́mọ̀ ẹ̀sìn tó ní fábà ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ ń ta ń bẹ̀ tó ń ṣe lójú mi tí mo dúró tì wọ́n what's that mean kò sí àbí tí àfà wọ́n fẹ́ ṣe léyà ń sìn wọ́n á lọ sí ilé ọ̀rẹ́ mi mo lọ jẹun léyà tó bá ṣe Christian sọ̀rọ̀ náà wá lé alájì gidigidi gan nígbà tí birthday tí mo ṣe lọ surprise birthday ni ìyàwó mi ṣe fún mi ní church lè organize ẹ̀sìn ìjọ birthday mi bọ́ sí Sunday ó ti wá pe àwọn ọ̀rẹ́ mi ó ti wá nọ́mbà àwọn tó ń ṣe actor ní o tí mi ò mọ̀ alájì wà nù wọn alájì lẹ́ni yẹn kò yóò bèèrè pé mo hàn church báyìí ó ti pe gbogbo wọn mo kọ̀ rí omi náà báwo la bá yá ṣe mo ń wò ṣe mo wà lórí ọ̀tà mo ń jẹ́rìí ságbára Ọlọ́run wọ́n á rí alájì wọ́n á wò pé alájì rè wọ́n ẹni ìṣèjú alájì báyìí àṣà alájì ọ̀rẹ́ mi yẹn ni torí mi rò pé ìyàwó mi lè ní contact ẹ̀ ó pe ọ̀rẹ́ mi kan wípé ọkọ òun máa ń sọ nípa alájì kan ẹjọ òun ní ìdí nọ́mbà fẹ́ ìfàtì alájì yẹn wọ inú church láti jọ ṣe kínní ó jẹun bẹ̀ ó ṣe gbogbo ẹ̀ àìṣe yẹn ká wá rí yẹn ní kì í ṣe alájì gidi kò sí nǹkan tó ń jẹ ẹsẹ̀ kò sí nǹkan tó kọ yẹn yóò di relationship èèyàn lọ́wọ́ wọ́n lórí inú ẹ̀sìn ẹ̀ tó fi gbà tó fi ń ṣe èmi ni mo rí inú tèmi tí mo fi gbà tí mo fi ń ṣe so má criticize mi nǹkan tó wù mí ni mò ń sìn Jésù tó wù mí ni mo gbé lọ́wọ́ ànábì tó wù ẹ́ ló gbé lọ́wọ́ tó mọ̀ kó ń ṣe dáadáa sí ẹ ìwọ tó dẹ̀ ń ṣe ifá tó wù ẹ́ ló gbé lọ́wọ́ àìmọ̀ babaláwo tó ń ṣọdún ifá tó ń ìfàtì àzó èèyàn lè rí kí sẹ̀lẹ̀gbẹ́ mi lè bá mi bẹ̀ kó rí pé bóyá ẹ̀ṣẹ̀ ni wọ́n kọ́ lọ lọ́hùn ò ní dá mi lẹ́jọ́
Hotel báwo ló fẹ́ bí ilé ìwà ìtìmọ̀ lọ nígbà tí èèyàn ṣọdún fa tó pè ní and so what? Àwọn Muslim ṣọdún ń pè èmi náà mo ṣe nǹkan wọ́n ń pè mo ń pè wọ́n sorry wọ́n dẹ̀ bá mi ṣe mo yín wọn tó ń ṣe dáadáa bó tó mọ̀ abroad àìmọye aláàjì tó jẹ́ fans mi tó jẹ́ fan mi dáadáa tó jẹ́ pé tilẹ̀ tó jẹ́ pé tó máa ń pè ní pé àrà báwo ni kí ló ń ṣẹlẹ̀ tó ń sẹ́gbẹ̀ owó sí mi àbúrò mi ọmọ sísítà mi gbogbo wa Christian ni òun nìkan ni Muslim ó wà UK Akeem ìjọ iléyà bí gbogbo aṣe máa ń wà ní ẹ̀rí gbogbo apáta tó máa ń pẹran ìgbà tó yá ẹran kan ò ká mọ́ ẹran méjì ló máa pa táwa náà bá ń ṣe tiwa òun náà máa wá ọmọ ìyá dẹ̀ ni wá tó kọ́kọ́ ò dí kọ̀kọ́ lọ́wọ́ mi torí ẹ̀mí láìkẹ́ ọ̀ máa sọ wájú mi pé ẹ̀ lágbájá báyìí sí báyìí ló ń ṣe àṣọ what nǹkan tó hùn tó gbà ló ń ṣe báwo ṣe máa kọ̀ dẹ́mọ̀ ẹ̀ tó bó ṣe jẹ́ nìyẹn. Wow. Ẹ ṣeun gan. Ǹjẹ́ ẹ ti wà nínú ìṣòro rí? Nínú problem kan rí? Ok. Tó yẹ pé ó wá di pé ẹ wò pé ó dà pé ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe àbí ọ̀dọ̀ àáfàá ló yẹ kí n lọ. Ǹjẹ́ ṣó ti wáyé rí? Bàbá ṣe rí kò dá kéèyàn máa pretend. I repeat kò dá kéèyàn máa pretend. Olórí kọkọrin kan lẹ́yìn ọjọ́ mẹ́ta ó go viral gan. Àwọn èèyàn kan máa ń ṣe nǹkan ní underground. Wọn ò ní fẹ́ káwọn èèyàn mọ̀. Àwọn èèyàn kan dẹ̀ ń ṣe wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tí a bá ṣe láyé yìí ó lè pamọ́ lójú ẹ̀dá kedere ní lójú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì ìgbà tó bá kú bóyá ó jẹ́ pásítọ̀ tàbí ó jẹ́ imam. Bàbá ìgbà tó bá kú táwọn olóògbò ní bá dé wọ́n wá drag òkú ẹ̀. Àṣẹ pásítọ̀ yìí àṣẹ ìmáàmù yìí àṣẹ olóògbò ní ni ẹ̀yìn tó kú àṣírí tú. Fine, I have some friends tó jẹ́ babaláwo. Tí bá ní ìṣòro àìpé bóyá mo wò pé mo dẹ̀ ní ìṣòro kan mo dẹ̀ wò mo lè bá sọ̀nà bí Yorùbá ní ní. Yes, ṣé mo mọ bí tí ìyá àti bàbá mi tó ti gbé mi lọ nígbà tí mo wà kékeré wọ́n mọ̀ dí òṣà tó gbé mi lọ. Bẹ́ẹ̀ mi ò mọ̀. So I don't condemn. Tí bá ní téèyàn bá jẹ́ babaláwo tó jẹ́ ọ̀rẹ́ mi tí bá ní kankan máa sọ fún ìṣáàdì mo fẹ́ pààrọ̀ tí wọ́n rí èèyàn tó jẹ́ àfà tó jẹ́ pàdí ọ̀gbẹ́ni bá ní ìṣẹ̀lẹ̀ ẹ bá ń bẹ lọ́hùn orí máa fẹ́ máa fọ́rùn. Wọ́n lè kó chọ́ọ̀chì náà ni mo wà mo ṣe ń bọ́lọ́hùn mi sọ̀rọ̀ mi ò lè torí pé mo wà láfẹ́fẹ́ kí wọ́n sọ kí wọ́n máa pretend pé bóyá àwọn èèyàn kan jẹ́ babaláwo mi ò bá ṣe they are my friend. I can relate with them. I'm not Igbo. Mi dẹ̀ ṣàwùsá. Mi ò bá pọ́n gbélé ni mí. Mi dẹ̀ lè máa sọ pé bóyá ọ̀rẹ́ mi kan jà fà. Kí wọ́n á sọ pé mo ní nǹkan tí mo lè relate pẹ̀lú ẹ̀ ní nǹkan tó lè help ilé ayé mi. Ẹ tí wọ́n understand. Kí n sọ nígbà tí ń jẹ́ pé mo fẹ́ pààyàn. Ó lè sọ fún lágbájá jù máa bá mi bẹ̀ lọ́hùn o. Mo fẹ́ nǹkan báyìí. Yes, kò sẹ́ni tó mọ bí táàdúrà bá gbà. Mo lọ sórí òkè. Ẹlòmíà ní tó bá ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ lóò jẹ́ kádọ̀ ajú God wọ́n kọ́ ló máa judge èèyàn máa sọ fún èèyàn lágbájá iná ló máa wọ̀ tó máa tójú ẹ tó máa fi wọ náà ní ṣé wọ́n ló dá iná lẹ̀ ní báwo ló máa sọ pé lágbájá ò lè rọrùn wọ̀ wọ́n tó ń sọ tó ṣúọ̀ fún ẹ kò ṣúọ̀ dáhùn so don't condemn anybody ní condemn èèyàn ní condemn nǹkan téèyàn bá ṣe nǹkan tó bá wù yàn lọ́kàn ní kéèyàn ṣe I'm a Christian tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Jésù Kristi ó wà ó dẹ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún aláyé ó dẹ̀ kú nítorí ẹ̀ṣẹ̀ mi mo gbà ní Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọtí yóò wá ní pèkè rí Muslim kì ní nǹkan tó ń ṣe rọ́bìṣì yóò kí wá rí babaláwo kì ní nǹkan tó ń ṣe rọ́bìṣì eléré ni nínú àtúmọ̀ dẹ̀ lórúkọ they are all my fans they are all my people fíìmù tí mò ń ṣe Christian nìkan ṣe ló ń wò Muslim ń wò babaláwo ń wò náà ẹ̀kọ́ ẹ jẹ́ kí n tún sọ ọkọ̀ fún yín bóyá ẹ̀mọ́ àwọn kan wà wọn ò ṣe babaláwo wọn ò ṣe Christian wọn ò ṣe Muslim tọ́wọ́ ṣẹ̀sì kọ̀kan wọ́n dẹ̀ ní ìfọ́ dẹ̀ lówó ní mọ́tò wọ́n bímọ wọ́n dẹ̀ wà òkè kàtígórì wo la máa kọ́ wọn yẹn sí. So everyone is my friend everyone is my friend mi ì dẹ́ tọ́ pípé tí máa ń bá yàn rìn ní ń béèrè pé kí ló ń ṣe mi ò tọ́ pípé tí bá close mọ́yàn ní ń béèrè lọ́wọ́ ènìyàn yìí pé ṣé gbàgbọ́ ló ń ṣe àbí Muslim àbí kíní kan ọtí máa ń bá yìí tó bá pè rẹ̀ lálàájì mo ti gbà pé Muslim ló ń ṣe nìyí èyí tó bá pèrè Christian èyí tó bá nígbò ohun Awótúndé Awó ṣe Fásànyà
ìgbà mi nǹkan tó rọ̀ wọ́n ni kò dí relationship èmi àtẹni yẹn lọ́wọ́ so far ti bá ti like ẹ̀ tóun náà like mi so that's it. ẹ ṣeun gan-an gẹ́gẹ́ bí ipò tí ẹ wà pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe mọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń jáde lọ tẹ́ ń lọ lọ́tún tẹ́ ń lọ lósì báwo lẹ ṣe ń ṣe tó yẹ pé tí ẹ bá padà délé tí ìyàwó yín ò fìgbà kankan accuse yín torí iṣẹ́ tí ẹ ń ṣe iṣẹ́ obìnrin ni báwo lẹ ṣe ń kàn tó yẹ pé àgbọ̀ àwọ̀ kankan tó jáde sórí social media tó sọ pé ìyàwó fi ara lẹ̀ o báwo lẹ ṣe ń manage kíní pẹ̀lú fíìmù yìí. God bless you. Mo máa like nǹkan tẹ́ bèrè mo ní lọ́kì gan ní gbogbo àgbáyé kò sóbìnrin tó dáa tó yàwó Àfọláṣadé Àtinúkẹ́ ó fẹ́ sọ kọ̀kọ̀ fún yín látọdún tá ti fẹ́ra tá ti ṣe wẹ́ tá ti fẹ́ra Ọlọ́run gbọ́ a ò jàre ní ìrírú ẹ̀rí mo máa ń sọ fún ilé wa ní mo tẹ̀fẹ́ kó lé experience ní ọ̀nà ẹ̀rí máa kọ̀ yọ bẹ́ẹ̀ tí máa ní tẹ̀ǹtẹ̀ ìnà ẹ̀ wò mo sì sọ ní last week àní ìwọ́kẹ́ a ò jàre ó understand you ní owó fóònù ẹ̀ kò owó fóònù ó trust me mo trust ẹ̀ tí bá mo ṣe wà ń bí ìsìntẹ́ interview ni ìyàwó mi mọ̀ tí bá pè sí ìwọ́n pé ó dẹ̀ dọ́là o a ní no problem sir. Iṣẹ́ mi yọjú mo lọ ṣiṣẹ́ rẹ̀ ó understand mi pẹ̀lú iṣẹ́ mi. She's a trader. Oníṣọ́ọ̀bù tiẹ̀ èmi náà understand iṣẹ́. So a lè jà tó bá rí mi nínú fíìmù ó mọ̀ ṣe nítorí pẹ̀lú obìnrin ó believe pé kò kọjá bẹ́ẹ̀ that believe ẹ̀ bẹ́ẹ̀ ni alóhùn fẹ́ náà hypertension inú ẹ̀rẹ́ ń dùn orúkọ máa sọ alọ́kọ̀ pé I'm doing the right thing by nínú ilé mi kí tó jáde máa mí ṣọ̀kùn mo ti set ilé ẹ̀rù sì ti wà òkè tó bá pè náà fẹ́ check ní iṣẹ́ wà pa wọn ní pé ìpé gáàsì tán wọn ní pé kò sí kíní mọ́ lórí tẹlifíṣàn nǹkan tí màá ṣe máa ti ṣe lè máa ti set ilé mi kí tó lọ síbi iṣẹ́ mi. So máa ń sọ fún àwọn èèyàn ọdún nípa kéèyàn má rí Ọlọ́run ọba ló máa ń yàn fún yàn bẹ́ẹ̀ni Ọlọ́run ló yàn àwọn tó ní ìṣù náà ní márìjì wọn ọ̀pọ̀lọpọ̀ náà kì í ṣe pé wọn ò mọ̀ ọ́n ṣe ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ egun ẹ̀gbẹ́ èèyàn mọ ìyìtọ̀ Ọlọ́run ṣe fóun wọ́n máa ń ṣàdúrà fún wọn tí ilé wọn ní problem àtọkùnrin àtobìnrin pé kí Ọlọ́run Olódùmarè kó bá wọn united àmì àṣẹ Ọlọ́run torí kò sí nǹkan tó dá ní ayé yìí kéèyàn ní ilé tó dùn Ọlọ́run dẹ̀ ló ń kọ́ gbogbo àmọ́ ṣe mbárẹ́ lómi tán ní ọkọ jà ọkọ àti ìyàwó jà wọ́n máa ní ẹ̀wọ̀ bó ṣe wà ní kí ló wà gbàjà ìyàwó máa lẹ́bi ọkọ náà máa lẹ́bi ṣùgbọ́n ètò jà yìí pé tá a bá nífẹ̀ẹ́ ara wa dénú àní máa rí mistake ara wa ṣùgbọ́n àìnífẹ̀ẹ́ àìní sùúrù ó máa ń ṣe lọ́kọláya gbà mí kì í ṣe gbogbo nǹkan máa ń sọ fún àwọn èèyàn tá a bá ń sọ̀rọ̀ gbogbo nǹkan kọ́lé yẹn máa ń rí àtìsí ọkùnrin tàbí obìnrin àwọn nǹkan kan mìíràn máa rí o máa ṣe bẹ́ẹ̀ ní pòwé tó bá rí àtìsí nǹkan tó ń rí excuse ìyàwó ẹ̀ tó ń rí mistake ẹ̀ ìyàwó ẹ̀ tó ń rí always ìfẹ́ yẹn máa dínkù ó jẹ́ ìyàwó náà ló ń rí mistake ọkọ tó ti ń rí jù ta ló ń pè ẹ́ fóònù ẹ̀ dún sí ta ló ń bá sọ̀rọ̀ mo yẹ fóònù ẹ̀ o yẹ kankan èèyàn ní ìdí ẹ̀ bí tó ti ń wá wàkúwà èèyàn máa rí ìrìkúrì bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa rí nǹkan máa gbójú kó wá ṣe dẹ́ni pò rí so inú mi máa ń dùn pé mo ní ilé tó dáa. Ìyàwó mélòó gangan lẹ fẹ́? Ìyàwó kan èèyàn lè bìrì kan lè má bìrì I don't care ọ̀dọ̀ mi ní kún wà èmi mo bóyá mo yó bẹ́ẹ̀ ibi pa ní. Ǹjẹ́ tí ẹ bá ṣe nǹkan kan fún wọn tó pé ó dùn wọ́n rí tẹ́ pé ẹ padà bẹ̀ wọ́n tẹ́pẹ́ lè sọ máa ń bẹ dáadáa bí kí ni tẹ́mọ̀ pẹ́ ṣe tẹ́lẹ̀ rántí tó bá ṣe obìnrin bẹ́ẹ̀ most ni kì í ṣe pé most of ọkùnrin tó ní problem níbi iṣẹ́ ìná ayé ẹ̀ ìyàwó ẹ̀ torí pé tó bá múnú ìyàwó ẹ̀ dùn òkú ò lè lọ smoothly ìjọ tí obìnrin bá rí nǹkan méjì náà ni lèèyàn fi ń kọsẹ̀ lára ìyàwó ilé obìnrin bàbá mi ló jẹ́ kí n mọ̀ ìjọ tí o bá ti ń parọ́ fún ìyàwó ilé ẹ̀ ìjọ tó bá ti mú ẹ lọ́rùn ọwọ́ tó ti mú ẹ ìjọ ẹ ni ìfẹ́ ẹ ti dínkù àní ìjọ tó bá ti ṣíwọ́ lu obìnrin báyìí kò sí ni kọkùnrin ẹ tó ra mọ́ máa pẹ́ èèyàn máa lu ìyàwó ẹ̀ ó lọ fà o
obìnrin yẹn gan tó mi bá jábọ́ lójú ẹ̀ tó bá ṣẹ́ ìpè èèyàn lè mọ́ ni ẹlòmí máa rò pé mo right ó ṣe nǹkan tí ò dá mo wù ó nídìí láti lò tí ìyàwó mi bá ṣẹ̀yìn tí bá rí pé inú bí mi mo lè kó inú bedroom kí n lọ sọ́dá room mi tàbí kí n lọ sí pálọ̀ mo lè máa tẹ fóònù òun náà máa dẹ kò ní dá sí mi ó lè ní kí ni máa jẹ mo lè ní mo ti yó ìdí wọn náà wà tó ti sẹ́tù orí mo láìkò ń jẹ gan mo ti yó tí mo sọ ẹni bá rí pé wọn lílọ sùn mo lọ sí kitchen mo lọ gbóúnjẹ mi fún mi àwa yọjú oúnjẹ tó olóò jẹ ló padà lọ gbé yẹn kí ló mú àṣẹ bí mo fowó ẹ lẹ from there a máa parí ẹ kò ń ṣe nǹkan tó dáa kí obìnrin ìyàwó àti ọkọ kí wọ́n jà kí èèyàn kẹta máa dá sí ẹ parí ẹ láàrin ara yín nínú pé fámìlì ìyàwó mi ní kí n fẹjọ́ sùn kí ló kàn mí a máa jọ sọ ṣé bá jọ ríra wa jọ fẹ́ra wa ọdún ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lè máa bọ̀kùnrin mi inú mu torí ara wa gba nǹkan ju ara wa lọ ṣùgbọ́n èèyàn máa ń kọ́ ni tí wọ́n bá níbẹ̀rù Ọlọ́run lọ́kàn my dear brother kò ṣe nǹkan tó dáa kéèyàn máa lu obìnrin so ó jẹ́ kí n ní ilé tó dáa ó dẹ̀ understand iṣẹ́ tí mò ń ṣe. ọmọ bo nìyàwó yín kí àwọn olólùfẹ́ yín bóyá tó bá lọ bẹ̀ bóyá kọ́ lọ mú ìyàwó bẹ̀. bá dárúkọ ọ̀dọ̀ ẹ̀ ní báwo ló ṣe jẹ́ tòsán ọ̀dẹ̀ burú mẹ́ Èkìtì níyàwó mi. wọn ò lágídí for the first time. bẹ́ẹ̀ ni nǹkan ẹyọ kan ṣo tó ṣe fún mi tí máa fi gbùdọ̀la ìpín gbà tá à ń fẹ́ra ṣe náà nu mọ̀yán gún kò gùnyán fún mi rí àfikòrò onípandó kó mo máa fi gbà ní ṣé bí gbà tí mo lọ tọrọ ẹ ṣe náà sọ pé ọ̀rọ̀ odó fún ẹ odó yẹn òun lòdì sí i ò ní gún báyìí àfi tí bá fẹ́ jẹyọ onírírò yẹn ni máa fi ń dàpàrà fún orí mi lè ní ṣe máa ní kó bá ẹ̀pù pò kó sì àmì náà fi ń ṣeré tó Èkìtì níyàwó mi ọmọ ọ̀ka rẹ̀. ẹ ṣeun gan láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé jẹ́ ṣe rántí jọ́ tí ní yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà lọ́hùn. bàbá ìjọ tí inú mi dùn jù corporate picture ni wọ́n ta fíìmù mi kan bàbá o fíìmù yẹn máa ta o mo dẹ̀ rí owó lórí ẹ̀ that was 1999 or 2000 ayé ṣùkùn fíìmù mi kan náà tún jáde fíìmù yẹn ta gan ẹni yẹn ti kú sí Dáúdà decent film kọ́lọ̀ fọ́nrún kẹ́ àmì àṣẹ fíìmù yìí tà jù tọmọ kéèyàn fi owó péré ti ṣe fíìmù bóyá ń gbà yẹn bóyá kí n fi bí bóyá kéèyàn fi bí lẹ́sẹ̀ bóyá kéèyàn fi bí 200,000 ṣe fíìmù ẹ̀ tí wọ́n understand bẹ́ẹ̀ kéèyàn máa rí 2 million bẹ́ẹ̀ ni mo pe fíìmù yẹn ní Ògo Aláǹtakùn ọjọ́ tí mo àwọn ọgbà tí mo rí owó ní ṣe mo ní yes àti tó àwọn èèyàn ló ní bá pè ní síṣẹ́ nìkan ní halẹ̀ mọ́ pé yẹ báyìí nìkan mú wá tí wà wá ní owó yẹn pọ̀ adẹ̀ fún ẹlòmí náà máa fún mi ní ìyí tó tọ́ ẹlòmí tẹ̀lé máa fún mi lówó ra tó yẹ pé máa fọ́ lọ́tà kò fẹ́ bá ṣe ẹlòmí tẹ̀lé fún mi akọni mú nǹkan tó rí wa tí bá máa tẹ́ni ẹ bá máa fún mi lówó tí bá ṣáàjì ẹ̀ gan ẹ̀lẹ́ fún mi lówó tó tó yẹ pé ẹ̀yẹn close ọkọ̀ bàbá ẹ fẹ́ bá mi ṣiṣẹ́ kan ọjọ́ méjì ẹ máa bọ̀ ẹ̀wọ̀n tí mo rẹ̀ kó close mọ́ mi sọ pé báyìí ni màá gbà mo kàn máa lọ ni ẹ̀ tí wọ́n dá sáà mo dẹ̀ máa parí iṣẹ́ ó lè jẹ́ pé mo expect bí 70,000 or 80,000 ṣọmọ kẹ́ni ẹ̀kọ́ fún mi 150 200 ọdún lè máa jòwó lọ́dọ̀ àwọn èèyàn kan ò tó wó ní lọ́dọ̀ ènìyàn nígbàtí mo tẹ̀lé Mr. láti lọ tí àlọ́ sí location kan wọ́n kàn gbé mi ní wọ́n kàn ní ara ilẹ̀ ṣe mú ní mi ò ṣe kọ́ mú ṣẹ̀dé láti location lánàá ni ààrẹ ṣe kọ́ ẹjẹ́ ká ṣeré lọ sí location kan gbèrò ọgbọ̀n gbèmí lọ sí location ló jẹ́ location tó yìn àyèmàkù over Sabi àwọn òdíbẹ̀ fi ṣẹmọ apartment ní ọdẹ̀ fi wáṣá apartment kan Mr. láti dẹ̀ lọ ṣiṣẹ́ èmi dẹ̀ wà ní apartment tèmi mo ń gbá èsì sórí mo ṣe fàájì tèmi from there Mr. láti kọ́ lọ́kọ́ lọ pè mí wá kí ló ṣẹlẹ̀
wọ́n ní Tóyìn ni mo fẹ́ bá wọn ṣiṣẹ́ nígbà tí mi níṣẹ́ méjì ni ó ṣe fọ́gánáísà mo available bàbá mo dẹ̀ ṣe sí nǹkan ní Vasabi mi dẹ̀ bá tèmi lọ ó dẹ̀ náà àmàrán Mr. láti sí mi níta Mr. láti dẹ̀ ní Tóyìn ní kí send account number mi sí nǹkan ni mo ṣe o nínú Vasabi mo dẹ̀ wá mo pè sá ṣé kìí ṣe bóyá ó ṣe owó send ẹ̀sìn bóyá ọ̀tọ̀ níbi tí tó fẹ́ lọ ó fẹ́ send sí Mr. láti máa ní iye báyìí láti ní owó yìí náà nìyẹn nígbà tí mo lọ bá ọdún ọlá bá ṣe fíìmù òrìṣà mo yẹ ṣe tán ní location yẹn tí mò ń lọ pm ti gba àkáǹtì oníbàbá máa send owó sí nígbà tí mo kú mo ń bọ̀ àti Ṣàgámù mo ń drive bọ̀ mo ṣe máa dé kọ́ bá pẹ́ ní moral láti ẹni bóyá ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ sanwó fún so àwọn èèyàn sì mọ irú àwa yìí ṣe bí ìtọ́jú ṣe ni mò ń sọ yìí bẹ́ẹ̀ni bí ti Tóyìn Ajéyẹmí ṣe ni mò ń sọ yìí bí ti Mr. láti ṣe ni mò ń sọ yìí àwọn èèyàn sì ń rí wa wọ́n sì ń rí mi wọ́n wò pé ẹni yìí ọ̀gá nídìí iṣẹ́ yìí so bí o tẹ sọ fún wa pé iye báyìí la máa gbà ẹja sọ yìí báyìí fún ọmọ rírì iṣẹ́ mi tó rọ́mọ́ pa acting yẹn ṣì wà acting pọ̀ ẹ̀bùn ni nǹkan tí èèyàn ti ń ṣe tipẹ́tipẹ́ ti wà ní ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan ó ń yà mí lẹ́nu ni pé nínú àwọn èèyàn tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀ tó yẹ pé wọ́n máa sùn kọ́ dáadáa nípa mákẹ́tà ẹ̀yin lẹ kọ́kọ́ sọ nínú àwọn èèyàn tí mo ti ń bá sọ̀rọ̀ kò séèyàn tí mo rò pé bóyá mo ti bá sọ̀rọ̀ tó sọ fún pé bóyá mákẹ́tà ṣe òun dáadáa rí. ẹsikísà mo fi Ọlọ́run Olódùmarè tí mo sì ṣe ẹ̀rí ṣẹ́rí gángan nílé ayé o gángan bẹ́ẹ̀ni ó kọjú sẹ́lòmí ó kọ ìsẹ́lòmí Ọlọ́run Olódùmarè gbọ́ kò sí mákẹ́tà kan tí mi àtẹ̀jọ́ ní grudges ìmọ̀ ẹ̀tọ́ ìmọ̀ ìsìnjọ ṣiṣẹ́ wọn ò jẹ́ mi lówó èmi àti iwis ti taṣẹ́ mi tó ń ṣe márùn-ún wọ́n máa sọ pé ara tí bá dé láti censor board tó ti approve iṣẹ́ I will pay your money ó dẹ̀ máa pè a máa sign agreement lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ máa fún mi lówó mi bẹ́ẹ̀ náà ni toymas bẹ́ẹ̀ náà ni corporate pictures bẹ́ẹ̀ ni àwọn tí mo bá daṣẹ́ pọ̀ ni mo sọ yẹn bẹ́ẹ̀ náà ni Jídé legend bẹ́ẹ̀ náà ni decency mo ló pè kò sí mákẹ́tà kan tó tó òun yàn bá ń sọ wípé mákẹ́tà ṣàìdá fáwọn ṣẹ́mọ̀ ó lè jẹ́ sáìdì tọ̀dọ̀ tí wọ́n tọ̀wọ̀ nìyẹn ṣùgbọ́n ṣé ìgbà tí yóò ṣe kọ tí ó dá òkè kí ló lọ mi tí ọba ṣàìdá fún mi kí n sọ nígbà tó ń ṣe kọ́kọ́ fèmí adikas mo ti lọ ṣiṣẹ́ wọn rí he pay me very well ẹ tí wọ́n understand. bẹ́ẹ̀ni. tó ń gbà tí yóò bá ṣe dáadáa sí mi bí wọ́n á lè sọ o rírí sí o wọ́n fi ṣe dáadáa o wọ́n ṣàìdá sí mi rí Ọlọ́run Olódùmarè gbọ́ kò sáàmì mákẹ́tà kan ṣàkọlé fún mi mákẹ́tà ò dẹ̀ gbé mọ́tò fún mi rí ṣùgbọ́n nǹkan tó dà wá pọ̀ ọmọ àdéhùn ṣe mi sáré dúró lórí afẹ́fẹ́ ń sèké máa sọ pé lágbàjá jẹ nígbà tí ò jẹ mí lówó ẹ tí wọ́n understand èmi àti Òkìkí films Òkìkí TV àjọ ṣiṣẹ́ náà give me money I pay me ò jẹ mí lówó náà tó wá pè mí lọ́la pé àrà tó wá ṣiṣẹ́ fún mi welcome tó kọ́ tí èyàn ò ṣe wáyé tí máa sọ pé ó ṣe mo fẹ́ fi wọ́n kí ni mo fẹ́ fi wọ́n trend fún ṣé ẹ̀ṣẹ́ mi ò lórúkọ ni lọ́jọ́ àwọn èèyàn kan lè ní but mo ṣe ìwà òkè orúkọ mi mo ṣe orí títí wọ́n pè alhamdulillah so kí ni mo fẹ́ lò fún èèyàn láti máa bàjẹ́ kí n fi trend àwọn tó ń sọ mi ìyàn fi bà wọ́n jẹ́ ó lè happen sí wọn lóòótọ́ mi ò wá láti gbé ẹnikẹ́ni lẹ́jọ́ mo sọ pé nǹkan tó kù dá fẹ́yàn kan ó lè má dá fẹ́yàn kan kò sí mákẹ́tà kan tó jẹ mí lówó rí àwọn tí mo ti bá daṣẹ́ pọ̀ ní mo sọ fún yín yẹn corporate ti taṣẹ́ mi toymas ti taṣẹ́ mi lórí ọ̀n jẹ mí lówó Jídé legend ilé àkókò náà ti ń gbẹ́dó ọ̀rẹ́ mi ó ti taṣẹ́ mi rí kò jẹ mí lówó Ọlásò ó ti taṣẹ́ mi rí kò jẹ mí lówó kódà aṣẹ́ kan tí mo lọ ṣe ní Èkìtì tí mo ṣe dé Ọlásò lónìí òun ló ní kọ́ pè mí bẹ́ẹ̀ ni olóòsàn fún producer yìí pé I need ara ìṣoṣoṣo sí i ó dẹ̀ pè mí he paid me highways iṣẹ́ mi tó tà tó márùn-ún jẹ mí ní £1 òkè kí ni mo fẹ́ òkè tí ó jẹ mí lówó fún kí nìyẹn nígbà tí ó jẹ mí lówó
wọ́n lè jẹ́ ẹlòmíì lówó. ṣẹ̀wọ̀n pé ìdíwé tí oníkàkó fi ń relate pẹ̀lú mákẹ́tà ó yàtọ̀ tán. bẹ́ẹ̀ni. àwọn tí mo kálẹ̀ yàtọ̀ sọ́wọ́n mi àwọn míì gan epsilon tí wọ́n ta ṣẹ́ mi rí gbogbo wọn la ní good relationship tán bá rí mi èmi náà máa ń pọ́n wọn náà pọ́n mi lé. so èmi nìyẹn ṣọmọ gbọ́n tí yóò bá ṣe mi ò lè pe kò sí actor tó kọ́ mi out kò sí producer tó kọ́ mi out kò sẹ́nìkan tó lè lóhùn kó iṣẹ́ fún mi mi ò ṣe tó kọ́ mi out rí so tálẹ̀ mi náà wá fẹ́ call out tàbí fẹ́ call out wípé lábáyá ṣe nǹkan báyìí fún mi lábáyá ṣe nǹkan báyìí fún tí n bá báyàn jà tí mi àti ọ̀bá ní mi sọ̀dá sáni tẹ bá pè mí pé kí n wá rojọ́ ẹ máa gẹ́ ní ẹlẹ́bi actor kan tèmi àti ẹ̀jọ́ ní mi sọ̀dá sáni mi ìdárúkọ ẹ̀ ọlọ́run ti ká dára pé kò ní bá mi ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn kú ọ̀la ó dẹ̀ ti dá gbogbo owó kí lájọ sí déètì ó ti pè mí ó fẹ́ mo dẹ̀ ti sẹ́yìn dẹ̀ fún iṣẹ́ yẹn kú ọ̀la bí kéèyàn dá ọdún 25 October fún yàn kó wá ní ọdún 24 tó wá pè é pé ṣó o gbàgbé iṣẹ́ mi lọ́la kó wá ní ọdún 25 December òun rò pé mo ń sọ so inú yẹn bí mi gan mo bàjá mo sọ̀rọ̀ sí gan because mo fẹ́ wá tọ̀gbà ṣùgbọ́n torí ìtọ́lọ́run fún mi nídìí iṣẹ́ yìí lóru yẹn náà mo dẹ̀ pé star actor tó tún bẹ́ẹ̀ta ènìyàn tó dẹ̀ wá bá mi ṣiṣẹ́ yẹn for 3 days ó wá láti location kan bẹ́ẹ̀ láti location yẹn ó dẹ̀ ṣọ́ọ̀tù iṣẹ́ mi pé máa bá yín ṣe máa wọlé torí mo jẹ́ kó mọ̀ pé mo ti há mi ò tó rẹ̀ call actor yẹn out tó ti dáwó mi padà bí mo ṣe sanwó yẹn fún aago tí mo dá mo ní alẹ́ la wà yìí o before 9 o'clock láàárọ̀ ọ̀la jẹ́ kí n rówó mi o ọlọ́run 8:30 òní. ó ti dáwó yẹn padà. mo ti rà láti ọ̀rọ̀ ìlú kò sí jà. kí ni mo fẹ́ kọ́lẹ̀ out kí ló fẹ́ kọ́lẹ̀ mi náà out. gbàtà dẹ̀ ń sọ̀rọ̀ fóònù la fi ń sọ̀rọ̀ kì í ṣe pé mẹ́sẹ̀gì ó ní December ni mo fóun wọ́n á ní báwo ni lọ October báwo mo ṣe fẹ́ sanwó iṣẹ́ tó fẹ́ bá mi ṣe lọ October lẹ̀ láti October bá ti sanwó iṣẹ́ tó fẹ́ ṣe ní December lẹ̀ so but ìgbà tá àjọ sọ lórí WhatsApp nẹ́ẹ̀rì ó dẹ̀ ní okay it's okay ó dẹ̀ dáwó mi padà ìyẹn ò ní kó rí mi lọ́la kárakẹ́ra ìyẹn ò ní kí n rí inú story ní jọ́ mi kí n má pè tí iná wa bá wọ̀ àjọsọ àjọyànjú ẹ̀ so nobody can call me out kò dẹ̀ sí èèyàn tí mi náà lè call out torí mi robi pẹ̀lú èèyàn ìyẹn lè robi pẹ̀lú mi tí wọ́n bá call èèyàn out àwọn ọlọ́mọ kan tó wọ́n jọ drag máa sọ fún wọn before you call another person tẹjọ lórúkọ out wá ẹ̀tẹ́ ìkọ̀kọ́ ṣe fẹ́ jọ́ sùn náà wọ́n lẹ́jọ́ tí èèyàn máa rò níta gbangba ìkọ́kọ́ rò ní kọ̀rọ̀ yàrá yín ẹ̀ tí wọ́n understand human being ni wá kò sí bá ṣe wọn máa ṣiṣẹ́ kan náà táwọn ní gbọ́n mi sí omi ò tó ni ò wá ní ìwé pé aṣọ ọ̀dọ̀ tiwa ká máa lọ àgbàbá ẹlòmíì ó lè jẹ́ tọkọ-tìyàwó ní wọ́n tẹ̀lé lórúkọ ẹ̀ jà ẹ̀ wá kóra yín ẹ̀ máa pariwo fáyé ó ṣe at the end of the day náà tó bá tó bá yín parí ìjà yẹn ẹ̀ tó padà but what of ìwòwò ara yín tẹ́tí fi hàn síta yẹn tó orí social media dẹ̀ ni ọmọ yín sì máa rí ìjọ tẹ bá ní kọ̀ọ̀kan social media máa padà ọmọ àbá yín gbé wá ọ̀rọ̀ ọdún 10 ọ̀rọ̀ 20 years wọ́n á gbé wá ojú àwọn máa tì so why tí ẹ máa pera wa ní ẹni tó lórúkọ tàjẹ́sítà tàbá máa kọ́ lára wa out ó bó ṣe rí nìyẹn. ẹ ṣeun gan bàbá a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn actors àti actress wọ́n pọ̀ gan tó jáde láti ìlú Ẹ̀gbá gẹ̀rẹ̀gẹ̀ Abẹ́òkúta actors pọ̀ gan lábẹ́òkúta. bẹ́ẹ̀ ni sísà pọ̀ kí n tó fi yẹn kún sọ̀rọ̀ pọ̀. nǹkan tí mo fẹ́ bèèrè ni pé láàrin ẹ̀yin tẹ́ jẹ́ eléré orí ìtàgé tẹ́ jẹ́ pé ẹjọ́ ń ṣiṣẹ́ àti àwọn tó jẹ́ upcoming báwo ni gbogbo yín ṣe ń kó ṣé kò sí bígbà pé bóyá envy láàrin gbogbo yín. Thank you very much. ẹ má jẹ́ kí n parọ́ fún yín in entertainment Abẹ́òkúta ni number 1 ẹ ṣe pé torí mo jẹ́ Abẹ́òkúta inú olórin àwọn tó jọ ọmọ Abẹ́òkúta ẹ̀mú Fẹlá ọmọ Abẹ́òkúta Òbí ọmọ Abẹ́òkúta Sùlá Àlàó Màláíkà ọmọ Abẹ́òkúta Àtàwẹ́wẹ́ Abẹ́òkúta Ṣẹ̀fíù Abẹ́òkúta Òbí Abẹ́òkúta àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Aláyọ̀ Melody singer Abẹ́òkúta tọ́pọ̀ lọ jàrá inú orí tíátà Abẹ́òkúta ni Abẹ́òkúta òun ni Ọláìyá
tọ́pọ̀ rẹpẹtẹ Abẹ́òkúta òun lówó labí Àjàsà tápọ̀ rẹpẹtẹ lẹ́dí máa ń kà máa waste time ní. bẹ́ẹ̀ni. Unity wà l'Abẹ́òkúta ṣe rí Ẹ̀gbá wọ́n ṣe máa ń sọ pé báyìí sí bá wà understanding wà l'Abẹ́òkúta tí Ẹ̀gbá méjì bá ṣẹra wọn ò ní mú ara wọn sínú lọ títí tó bá ti parí òtítọ́. System Ẹ̀gbá nìyẹn. Iná ṣe sọ pé Ẹ̀gbá méjì oúnjẹ wọn níyàn. Yes. Wọ́n bá ní grievances tí wọ́n bá ti settle ẹ̀ wọ́n ti settle ẹ̀ ó ti parí nìyẹn. Kì í ṣe wípé wọ́n ṣe màmá náà sí ẹ̀. Ẹ̀gbá méjì kẹ̀rí tí bí máa yìí ṣe wà tí ìwọ náà wà tí ẹ̀yin méjèèjì bá ń du róòlù kan wọ́n wọ ẹni tó máa fún tóun sọ pé èmi ni kí wọ́n fún. For example ṣe bóyá wọ́n ṣe róòlù kan ẹmọ emir Paragon bóyá mo fẹ́ ṣe róòlù yẹn Paragon náà fẹ́ ṣe tó wá wọ ẹni tó fẹ́ fún náà méjèèjì tèmi ni màá ṣe tí Paragon lóhùn máa ṣe System Ẹ̀gbá ni mo sọ fún yín yìí o ẹ̀wọ̀n méjèèjì lọ sọ pé wọ́n fẹ́ ṣe ọ̀gá àtọmọṣẹ́ ẹ jẹ́ ká pe ará àta kan ká kó fi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní àti Paragon máa pera wa Paragon lọ ṣe àbí kí Paragon ní ara ẹ lọ ṣe náà nígbà kára àtà ẹ ṣe a máa júlẹ̀ fúnra wa ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà kan máa rà àtà yẹn kó wá ṣiṣẹ́ yẹn a máa bára wa sọ̀rọ̀ àṣẹ meeting yẹn lè máa kọjá 5 minutes òun lẹ̀gbá máa ń lò unity yẹn wà kò dẹ̀ sí actor kan tó jọ máa Abẹ́òkúta tó ń rí ìtẹ́lẹ̀ pèsè location tó lè ní ẹ lára torí àmọ́ rírì iṣẹ́ yẹn máa ń sọ fún yàn Mr. Latin wọn ṣọmọ Abẹ́òkúta by birth wọn máa Abẹ́òkúta iṣẹ́ ọmọ gbọ̀ngàn ní Ọ̀ṣun ni wọ́n but ìlú tó ti wà láti kékeré tó kọ́lé sí tó fẹ́ yàwó sí tó bímọ sí ọmọ Abẹ́òkúta ni wọ́n ẹ lè rí èèyàn kan tó máa kọ̀dẹ́ Mr. Latin ó mú pèsè rí ó jẹjọ́ òun bẹ́ẹ̀ náà lọ́dún Ọdúnládé Adékọ́lá wọ́n sọ̀rọ̀ Mr. Ọdún yẹn kan ẹ lè rí èèyàn tó máa sọ wípé òun pe Mr. Ọdún síṣẹ́ ó disappoint òun ẹ lè má tètè rí déètì gbà lọ́wọ́ ẹ̀ torí àti wò pé ṣé òun ráyè àbúrò òun lè ráyè mi ò gbọ́ rí kò sí èèyàn tó sọ létí mi rí pọ́dún disappoint òun ẹ lè ní kó fún yín déètì kó má ráyè o but tó bá fi inú màá bá yín ṣe tó gbó lọ́wọ́ yín ó máa bá yín ṣe so ńṣe ni Ẹ̀gbá ṣe la mọ rírì entertainment Alhaji Sule Atawẹ́wẹ́ Èkó náà wà ọ̀dọ́ ọmọ Abẹ́òkúta ni wọ́n tẹ́wàá bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀rí pé mo yìí iṣẹ́ bẹ́ẹ̀ náà ní ṣe fíwà làwọn bẹ́ẹ̀ náà l'Atawẹ́wẹ́ and so on and so forth so mo ṣe máa ń sọ fún èèyàn kì í ṣe pé torí mo jọ́mọ Ẹ̀gbá amórírì iṣẹ́ tá à ń ṣe gan ní Abẹ́òkúta unity dẹ̀ wà tí bá sọ̀kọ̀ fún yín tí ń bá dé Abẹ́òkúta within now and a year tí bá padà dé Abẹ́òkúta àwọn tó bá ń ṣe ń bẹ̀ ni màá bá wọn ṣe wọ́n máa relate pẹ̀lú mi bí ìgbà tó jẹ́ pé a ríra lánàá ló fi jẹ́ pé most of my production gbà ní Abẹ́òkúta mo ti lọ shoot ẹ̀ bàbá wọ́n máa jáde wọ́n máa wá support mi àtẹni tí mo pa àtẹni tí mi ò pè àyè mi gan ajá mo ṣe kọ́ ẹ̀ tí mo ṣe láti ìgbà tí wọ́n dé báyìí ọ̀gá aníkàwá kìíní ni aníkàwá kìíní ni wọ́n dẹ̀ bá mi gbégbá ń bá mi gbá wọ́n mọ rírì entertainment kì í ṣe pé torí mo wá láti ìlú mi náà dá o Ọ̀yọ́ state náà dá o ṣe mọ̀ pé ìlú mi ni màá sọ pa ẹ̀ mi ò ṣọmọ Ìbàdàn mi dẹ̀ ṣọmọ Ọ̀yọ́ but close wọn ó níwọ̀nba tí mo lè sọ tó bá interview Òjòpá Agogo ń sìn for example tàbí tó dọ́lá Yusuf ṣe wọ́n máa sọ̀rọ̀ Ọ̀yọ́ state so bẹ́ẹ̀ lèmi náà ṣe sọ̀rọ̀ Abẹ́òkúta torí bẹ́ẹ̀ ni mo fi sí mo dẹ̀ ní sọ̀rọ̀ Èkó náà torí Èkó gangan ni base mi Èkó dẹ̀ ni mo ti practice sọ pé kò normal slack bó ṣe jẹ́ ni. ẹ ṣeun gan Mr. Ọdún táwa ń sọ yìí gangan kí lẹ̀yin rí ẹrù àbí kí lẹ̀rù gangan tẹ̀wọ́ pé bóyá àwọn èèyàn fi tẹ́wọ́ gba Mr. Ọdún. ṣe rí kì í ṣe Mr. Ọdún nìkan ẹ̀yin kàn mú ni gẹ́gẹ́ bí Mr. Ọdún gbogbo actor tó bá ti ní ìwà tó dẹ̀ kọ́ṣẹ́ ìdojú àmì àwọn èèyàn máa sọ dáadáa ń pa ẹ̀ mi tí ọ̀rọ̀ ọdún yíyá yìí Ọdúnládé Adékọ́lá àti ẹ ti pàdé lọ́dún yìí àti pàdé iṣẹ́ mọ̀ mi lọ jẹ́ lékè iṣẹ́ mọ̀ a máa jẹ́ káàkiri àti pàdé lórí set bàbá sọ pé torí mo rí lánàá mo ṣe sọ pa ẹ̀ kò sí èèyàn tó sọ bá dàbá tì í bẹ́ẹ̀ni kò dẹ̀ ṣe bá dìrì lójú mi lójú èèyàn kò dẹ̀ ṣe bá dì sí mi náà rí so when we are talking pé eléré kan dà láàmú nínú àwọn àtàjọ ṣe ra mọ àwọn tó ń dà wá láàmú àmọ́ ìta máa pè tó máa ní kó dé láago 10 tó yẹ pé aago 3 ló máa dé tó dẹ̀ ló máa lọ láago 6 everybody wá mọ̀ tó bá pè tẹ́ni ẹ bá fún ẹ problem àní kí ló wá lọ sọ́dọ̀ ẹ̀ kí ló dé tẹ́ ìjọ sọ̀rọ̀ kó kùnà oníwàhálà ni
but when we are talking of ọdún àtàwọn nǹkan dáadáa tó ṣe dáadáa gan kì í ṣe Abẹ́òkúta nìkan àti Èkó àti Ìbàdàn wọn á tọ̀ tán wà pa dáadáa tó ń ṣe dáadáa pọ̀ bẹ́ẹ̀ni but ìtò ṣe dáadáa yẹn la máa ń sọ gbẹ̀nùgbà why tá a sọ̀rọ̀ wọn tó ṣe dáadáa ọdún ṣe dáadáa náà àbúrò mi ni ó dẹ̀ nífẹ̀ẹ́ mi mo dẹ̀ nífẹ̀ẹ́ bá a ṣe ríra lọ́dún yìí yẹn ó lè jọ́ làtà bá ríra ẹ̀ ní mọ̀ pé àríra àṣẹ ríra ni ẹ̀ mo dẹ̀ ń fún lọ́wọ́ tí òun respect mi gan kò tó rí wípé ipò tọ́lọ́run gbé sí tí ò dẹ̀ ní wálẹ̀ láéláé àmì àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ wàá gapá ó bá kí mi ó máa kí mi ọ̀gá mi tó ṣẹ́ dẹ̀ mọ̀ respect is reciprocal bẹ́ẹ̀ni so èmi náà mo gbọ́dọ̀ return respect yẹn sí ìṣọ̀wọ́ nìkan lájọ́ ṣọ̀rẹ́ tó lọ àlàálà màláìka ọ̀rẹ́ mi ní Sheffield iṣẹ́ tí wọ́n dá sáà ọ̀rẹ́ mi ló bèé sèrè ẹ̀ tí wọ́n dá sáà ọ̀rẹ́ mi láta wẹ́wẹ́ mo lè jùlọ ní ìdìbò ta ọ̀rẹ́ mi ni we close ọ̀rẹ́ mi ní Pasuma àti close so gbogbo alamọ́ra wa gbogbo wọn náà láìkì mi náà dẹ̀ láìkì wọn gbọ́ mi ò lọ́ta ní ọ̀rẹ́ mi ní Saheed àtẹ̀jíjọ́ pàdé ní Kútọ́nù tó wá ṣe rí mbẹ̀ ó kí mi fine tàjọ jókòó tẹ́ẹ̀kan náà lájọ wà jọ ṣe fàájì ayé tí wọ́n understand mi ò lọ́rẹ̀ẹ́ mi ò lọ́ta everybody is my friend mo sọ pé nobody can call me out ẹni tó bá pè mí out kódà gómìnà ìdá lóhùn lórí afẹ́fẹ́ máa kọ́ ni kó bá mi pè ní kó jókòó wáyé tó sọ nǹkan tí mo ṣe nobody is perfect síyàn tó wà tí ó ṣe mo ní àwọn bloggers tí wọ́n máa interview yàn ẹ̀yin ni mo gbé fún yín gan torí some bloggers tí wọ́n bá fẹ́ interview ẹ àwọn negative things ní wọ́n máa wá kiri bóyá mo fẹ́ sọ wípé mo fẹ́ bú ọdún sí tàbí mo fẹ́ bú Mr. Lati tàbí mo fẹ́ tàbí Ayọ̀láyà ṣe nǹkan tí ò dá sí mi but ẹ̀yin ò ṣe the type Ayọ̀láyà very close ilẹ̀ jàtò apart of pé mo jágbàlagbà ní industry torí pé mi náà mo respect wọn àwọn náà respect mi so lágbára Ọlọ́run nẹ́tíwọ́ọ̀kì yìí kò ní kú àmì àṣẹ Ọlọ́run lágbára tó Ọlọ́run àmì àṣẹ Ọlọ́run ibi tẹ́ ẹ̀ lérò pé ó lè dé ó máa débẹ̀ lágbára àmì àṣẹ Ọlọ́run àmì àṣẹ Ọlọ́run. I really like you torí pé kì í ṣe pé ẹ̀ wá negative kì í pé ìyàwó talẹ̀ ti bá sùn rí ta ló bá yàwó yín sùn rí àti bá wàá dé òun fẹ́ trend lágbájá ó bá yàwó yín sùn lọ́dún kan lágbájá gbá mi létí ní location lágbájá búyà mi kí ló fẹ́ dà fún ẹ ẹni tó ní ó ṣe nǹkan tí ò dá fún ẹ yẹn ó lè padà jẹ́ òun ló máa ràn ẹ́ lọ́wọ́ tó máa fi gbókùn. bẹ́ẹ̀ni ṣé mo pé èèyàn ń ṣe èèyàn kan látara èèyàn kan tó ń ṣe yẹn wàláì ó lè ṣe èèyàn 100 bẹ́ẹ̀ni kó jẹ́ èèyàn 100 ló wà lẹ́yìn ẹni yẹn gbogbo á dẹ̀ rí ìtẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀ndẹ̀ àtọkùn tó wá ń sọ̀rọ̀ pé lágbájọ́ òdùmá ẹ má kọ̀ dẹ̀ mẹ́ ẹ̀ńtẹ́ni ò da ẹ̀ ṣáìdì yín ni bẹ́ẹ̀ni ó lè dá sí mi bẹ́ẹ̀ni èèyàn lè má dá sí mi kó dá sí yín bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe ń sọ̀rọ̀ Mr. Lati ṣe ìdìmọ̀ ló ṣe dáadáa fún mi mo fi ṣe sample ni o ẹlòmíì kẹtẹ báyìí ó lè Mr. Lati ò dá bẹ́ẹ̀ni ọ̀tẹ́ ọba sọ wájú mi máa ní kó fún mi evidence nǹkan tó fẹ́ sọ fún mi pé kò dá kó prove ẹ̀ ẹ máa prove ẹ̀ fún mi ó máa prove ẹ̀ fún kó tó lọ á confuse mi torí ẹni tí mo bá ṣe ni wá sọ fún mi pé ọdún ò dá máa ní kò sọ fún mi pé marketer kan ò dá ní corporate ò dá máa ní kò prove ẹ̀ fún mi explain tí wọ́n rí ni jẹ́ kí mi mọ̀ iná dẹ̀ sọ́ọ̀sì tèmi ẹ tí understand bẹ́ẹ̀ni mi níbẹ̀ ìjà sópinion ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ náà ìjà sópinion torí mi ń sásọ́dùn nǹkan tó rí ni mò ń sọ kì í ṣe pé yóò ṣe mí níkà tí mo lè sọ fáyé kókó gbọ́ but I don't keep the record of wrong it's not good wọ́n fi wàdùwàdù rédà lórí ikọ̀ ẹni tó ṣe nǹkan tó dùn ẹ́ lónìí ó lè ṣe nǹkan tó máa dùn mọ́ ẹ lọ́la ó lè ṣe ohun lọ́lọ́ máa lò láti fi ṣàtẹ̀gùn fún ẹ. so bó ṣe jẹ́ nìyẹn I'm trying láti educate àwọn èèyàn wa ni because mo rí pé the platform yìí is an opportunity for me to say my mind out mi kì í grant interview but this guy I know him very well mo ti wá sí location mo dẹ mo ṣe rí ṣàbọ̀ pé kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ tó bá rí èèyàn for the first time tó ò rí rí bẹ́ẹ̀ni o lè like ẹ bẹ́ẹ̀ni wàá dẹ̀ rí èèyàn for the first time wàá dẹ̀ ní the like bọ̀bọ̀ ṣe bẹ́ẹ̀ni ṣàbọ̀ kó máa happen bẹ́ẹ̀ni sir o lè rí picture èèyàn kan wàá dẹ̀ rí o lè like bọ̀bọ̀ o ò rí rí o bẹ́ẹ̀ni á dẹ̀ rí picture ọwọ́ yìí ta lílé life ṣe wà ní ìjọ tí mo ti kọ́kọ́ rí ni mo ti kọ́kọ́ like ẹ ṣeun gan sir
mi dẹ̀ ń fojú downgrade ọmọdé because you are greater tomorrow. bẹ́ẹ̀ni dáadáa tí yóò bá ṣe fún yín ìyá gbẹ̀sán bẹ́ẹ̀ni ó lè jẹ́ lọ́la sí kó jẹ́ Canada láti máa pàdé bẹ́ẹ̀ni sá ìwà tí bá wù sí a máa fi embrace ara wa bẹ́ẹ̀ni àyàdọ̀ that's life bẹ́ẹ̀ni sá. platform yóò ní kú ẹ ṣeun gan sá àmì sá máa máa lọ sókè àmì sá owó lẹ̀ ń wá ẹ̀dẹ̀ máa rí owó yẹn àmì àṣẹ máa Ọlọ́run máa rí àmì àṣẹ pẹ̀lú bó ṣe jẹ́ pé tẹ̀yìn interview mi tó jẹ́ pé ẹ ní negative mind beyond your expectation àwọn èèyàn máa wo interview yẹn àmì àṣẹ Ọlọ́run àmì àṣẹ máa Ọlọ́run dówó fún yín àmì àṣẹ Ọlọ́run torí when you came kì í ṣe pé ẹ bá mi ṣe meeting lọ́tọ̀ wípé ẹ jọ afẹ́kẹ́ bá wa sọ pé lágbájá ṣorí báyìí tẹ̀mẹ̀dú ṣorí no you come and come and do your internship nísìnyí ìwọ ló ń pọ̀ wọ́n yẹn ilẹ̀ ń pọ̀ wọ́n yẹn ọmọ yẹn ló ń pè yín sí bẹ́ẹ̀ni ẹ já mi bẹ́ẹ̀ni nígbà àrọ́ṣí yìí náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ bẹ́ẹ̀ni sá kẹ́lẹ́ mọ̀ pé mo follow yín bẹ́ẹ̀ni sá fọ̀tọ́rọ̀ àwa yìí lórúkọ lẹ ṣe wá àìmọye ẹlòmíì tó jẹ́ pé àwọn náà ń pè tẹ́ẹ̀tì rìdéètì fún bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá Ọlọ́run ló lórí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ni ẹ̀dẹ̀ ni wá sẹ́yìn àmì àṣẹ Ọlọ́run so that's it wow ẹ ṣeun gan bàbá bọ́tẹ́ bá tún fẹ́ béèrè yẹ ó tiẹ̀ yìí náwọn ìbéèrè méjì àbí mẹ́ta táwọn tó lè kún bàbá gẹ́gẹ́ bí ọmọ Abẹ́òkúta tí ẹ bẹ́ẹ̀ ẹgbàre wa ẹnujọ́ mẹ́ta ìlẹ́ṣẹ̀ parí Lísàbí. Lísàbí bẹ́ẹ̀ bàbá ibi tí ọdún Lísàbí yìí lọ láti bí ọdún 5 sẹ́yìn èyí tí ẹ ṣe ní ọdún yìí ìyàtọ̀ dáadáa improvement débá ó yàtọ̀ sí nǹkan tí ẹ ti máa ń ṣe ní Lísàbí bàbá àwọn èèyàn wá ń sọ pé ṣé kò ń ṣe pé Lísàbí ó ti fẹ́ overthrow Ojúde Ọba adá fún yín ǹjẹ́ ṣó possible ó pọ̀ ẹ ti ń lé Ojúde Ọba àbí ẹ máa gbọ́ ẹ̀mí gbogbo wa pátá ló máa gùn àmì àṣẹ Ọlọ́run ọdún tó ń bọ̀ aṣojú wa àmì àṣẹ Ọlọ́run ọdún yẹn rí kankan àtúrí kankan ẹ rí pé gbogbo celebrities tó jọmọ Abẹ́òkúta bẹ́ẹ̀ni lè rí mbẹ̀ bẹ́ẹ̀ni Múyìwá Adémọ́lá bẹ́ẹ̀ni ẹ rí gbogbo wa everybody bẹ́ẹ̀ni ẹ máa rí jù yẹn lọ lọ́dún tó ń bọ̀ torí pé the Ẹ̀gbá entertainment icon adálẹ̀ yẹn àwọn èrò tó wà àwọn balẹ̀ rí jọ yẹn wow ẹ ò rí sẹ́fì jọ yẹn tó wà Canada ọ̀dà Shina Peters ibi tó ti ń ṣe eré bẹ́ẹ̀ni wọ́n ti sáré wá briefly àìmọye ọmọ Ẹ̀gbá òun nítorí ọlá ọmọ Abẹ́òkúta ni wow ṣẹ̀wọ̀n pa bèbí wà bí ọmọ Abẹ́òkúta ni àìmọye ok èmi gan débẹ̀ gan mo wá nǹkan pẹ́ sọ ọmọ Abẹ́òkúta ni lágbájá ọmọ Abẹ́òkúta ni ẹ́ nínú àwọn tó alórúkọ dáadáa mímọ̀ pọ̀ ọmọ Abẹ́òkúta látàwẹ́wẹ́ àwọn tí ìgbà tí gbogbo wa péjọ fún Ẹ̀gbá entertainment ẹ̀sàmọ̀pọ̀ ọmọ Abẹ́òkúta ní Fẹlá bẹ́ẹ̀ni àti àwọn ọmọ ẹ̀ náà Abẹ́òkúta àjọ wà ní Ẹ̀gbá entertainment icon ni wow Ebenezer Obey bàbá Ebenezer Obey wọ́n wà ní Ẹ̀gbá entertainment àwọn kan ní bàbá wa wow ọmọ wọn tó lú Obey Bẹ́ẹ̀ni. òun kan náà wà ńbẹ̀ so tí ọdún tó ń bọ̀ yẹn Ọlọ́run ní fi kú pa wá ní pé kí àwọn tójúde Ọba kọ́ lọ máa múra àwọn tí mo tójúde Ọba àwọn òtẹ́ ìwò wọn ṣe kọ̀ọ̀kan ara àwa fẹ́ wo àrà tó fẹ́ dá ní ọdún yìí ó yá ẹ máa lẹ́kọ̀ọ́ àwọn ṣe ok máa lọ bẹ̀ ẹ máa lójúde Ọba ọdún ní wàá lọ ibẹ̀ lẹ́tí máa ti lọ mú kébi tó kù sí àwọn kankan sáì tí wàá ti wà ńlẹ̀ ok nǹkan tó fẹ́ ṣe lọ́dún tó ń bọ̀ ó tútù wà ńlẹ̀ báyìí tó yẹ kí bá ṣe parí ní ṣàdìdẹ ọdún yìí Bẹ́ẹ̀ni. ìjọ kejì bá ṣe jí báyìí láti plant next year wow torí pé Ọlọ́run ní sọ pé òkú ló sọ̀rọ̀ fún àmì gbogbo àṣẹ Ọlọ́run ẹ máa wo Jẹ̀bú Òde tó bá wọn Ọ̀ṣun Òṣogbo kan náà fẹ́ ṣe Ọ̀ṣun ọ̀sìdè tó bá wọn Ìbàdàn kan náà fẹ́ ṣe Ìbàdàn ni Ẹ̀gbá wà ká ń pé wow àwà ṣẹ́wọ̀n pé Ọ̀yọ́ ló máa ń sọ yí pé Ọ̀yọ́ ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ṣẹgbẹ́ ọbẹ̀ nìkan ẹ wá mọ̀ yí pé ajíṣe bí Ẹ̀gbá láàrin Ẹ̀gbá ò ní ṣe bí ọbẹ̀ nìkan Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú ọmọ láàrin ẹni ṣòlẹ̀ àbáyé níjẹ̀bú Òde níjọ́ kẹta ọdún Iléyá ẹ̀yin náà wá gbà ní Lísàbí ọdún tó ń bọ̀ so ayọ̀ la máa jọ fi ṣe àmì àṣẹ Ọlọ́run ṣé àwọn pé nǹkan oore tó dáa ní ọ̀hún ká máa kọ́pì nǹkan tó dáa ẹ má yẹ kẹ́ parọ́ fún yín ẹ má yẹ kẹ́ parọ́ ẹ jẹ́ ká sọ the right Ìjẹ̀bú Òde Ojúde Ọba wọn mo gbé fún wọn ṣé mo pọ́ wọn ti ń ṣe tipẹ́tipẹ́ àwọn náà ti ń ṣe ní tàbí tipẹ́ ṣùgbọ́n tọdún ìlú láàrú ṣùgbọ́n tọdún tó ń bọ̀ tí Ìjẹ̀bú Òde ò bá múra fún tọdún yìí wọ́n máa dọ̀tún tó ń bọ̀ wọ́n máa dàbí pọ̀ ṣe kankan ni nígbà tẹ́gbà bá jáde tán ẹ ti jáde tán báyìí ẹ ti jáde photo start lè rí ẹ tí rọrí jìnnà Ojúde Ọba tó ń bọ̀ àjọ máa péjú ṣe ni àmì àṣẹ Ọlọ́run àmì àṣẹ ṣó ti yé yín Bẹ́ẹ̀ni. so Ẹ̀gbá mo sọ fún unity ti wà ń bẹ̀ gan bẹ́ẹ̀ni so
Ọlọ́run ṣe wá ṣètọ́dún yìí ó dẹ̀ yẹ wá ọpẹ́ tẹ bá wo orí social media ẹ̀dá íńtánẹ́ẹ̀tì rò up till now ẹ̀dá íńtánẹ́ẹ̀tì rò. so Ọlọ́run lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà. so bó ṣe jẹ́ ni. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ọdún Lísàbí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ pé wọ́n ń gbọ́ Lísàbí wọn ò dẹ̀ kí ń ṣọmọ Ẹ̀gbá tó yẹ pé wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan tí ẹ ṣe yẹn. bàbá ǹjẹ́ láàrin bí ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì kí nìkan tó fa ayẹyẹ yẹn wá tó fi ń pe ọdún yẹn ní ọdún Lísàbí kí lẹ lè sọ nípa ẹ̀. ẹ mọ̀ wípé oríṣiríṣi gbogbo ìlú ló lórísun tiẹ̀. bẹ́ẹ̀ ni. Lísàbí ni ó gba Ẹ̀gbá kúrò lọ́wọ́ oko ẹrú olóògbà wà kúrò ní Ògùn according to ìtàn tá a bá wá. àwọn àgbọ̀ ṣe mọ̀ pé oríṣiríṣi ìtàn ló wà. bẹ́ẹ̀ ni. èyí tí mo mọ̀ ni mò ń sọ. so wọ́n dẹ̀ wò wípé èèyàn lè ṣe nǹkan tó tó yẹn fún ìlú kọ́ máa máa rántí ẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ti ṣe Lísàbí video wọ́n ṣe last year wọ́n ṣe year before gbogbo ìpẹ́tọ́ ọdún yìí kàn jẹ́ àrùn ọ̀tọ̀ ni o ó ṣe dákẹ́ ọ̀ máa ṣe dáadáa gbogbo akọni tó bá ṣe fún ìlú bẹ́ẹ̀ni wọ́n máa rántí ẹ̀ tẹ́ bá wojọ́ ẹ̀ gan náà ẹni pé dáàdì wa bàbá Wọlé Ṣóyínká náà wá bẹ́ẹ̀ni Ọbásanjọ́ wá bàbá Ọbásanjọ́ wá so oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà lẹ́gbàá gbogbo ọ̀nà wá àtàwọn tó tẹ̀ ń ṣẹ̀gbá gan tó ń ṣẹ̀gbá wọn ni wọ́n wá bàbá wa Mùsù wá ó jẹ́ gbà wọn tó tún ṣẹ̀gbá bàbá wa my excellency honourable Ládi Adébútú Kẹ̀ṣìntì ẹ̀rí pọ́n wọn náà wá jọ ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ rí wọn báyìí physically so àwọn tìjẹ̀bú náà fọ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ṣe pé ojúde ọba wọn stọ̀ fún yẹn ẹ̀yẹ máa wòran bẹ́ẹ̀ làwọn náà ṣe ra ìyá wọlé ṣó ti yé nínú tọdún tó ń bọ̀ ìlágbára Ọlọ́run ní lókun ló ń sọ̀rọ̀ sí Ọlọ́run máa dẹ́mi wá sí ẹ̀rí pé àrọ̀ ọ̀tọ̀ ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí tíjẹ̀bú òde gan ò ṣe àwa máa ṣe tí bá sọ ń sìn wọ́n lè lọ sáré ṣe ẹ̀rọ gbé wọn débẹ̀ ẹ ṣeun gan okay sir ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ohun tó máa wù mí ká fi parí ètò yìí ni pé ó ní orin kan tí àwọn Ẹ̀gbá máa ń kọ mi ì mọ̀ bóyá ẹ mọ orin yẹn. èwo ni orin bíi orin gangan Ẹ̀gbá orin àwọn Ẹ̀gbá gangan ni ó dàbí bíi national anthem wọn generally àti máa ń gbọ́. òkè Abẹ́òkúta ìlú Ẹ̀gbá bẹ́ẹ̀ni mi ò ní gbàgbé rẹ n ó gbé ọ lékè ọkọ mi ní ìlú odò Ọya máa yọ̀ ó lórí Olúmọ máa yọ̀ ó lórí Olúmọ. orin Ẹ̀gbá pọ̀. ìyẹn gangan torí ti bá gbórin yẹn èmi gan tí mò kí ń ṣe ọmọ Ẹ̀gbá orí mi máa ń tẹ̀lé ní. ọmọ olúgbó lẹ́yìn. ọmọ ìlú tí a wà yìí ni. Ṣàgámù. bẹ́ẹ̀ni. Rẹ́mọ. bẹ́ẹ̀ni. ìlú lálẹ́ wà yìí ìlú tó dáa ìlú àlùbáríkà lẹ́wà bẹ́ẹ̀ni ìlú tó gbàlejò mọ́ra bẹ́ẹ̀ni Ṣàgámù bẹ́ẹ̀ni Rẹ́mọ bẹ́ẹ̀ni sẹ́rí níbi tí mo ti wà ní Ṣàgámù yìí ti pẹ́ bẹ́ẹ̀ni ní tó wá gbé Ṣàgámù bẹ́ẹ̀ni ni mo ti wá sí Ṣàgámù láti ìtìta àti wá ṣe stage gbogbo Rẹ́mọ 33 kò sí kan ṣo tí mi ò mọ̀ Rẹ́mọ 33 ni gbogbo Rẹ́mọ bẹ́ẹ̀ni ní ìlú tó nífẹ̀ẹ́ àlejò jù ní ayé ìtótó Rẹ́mọ òsì ẹ bá wo ìlú yìí Rẹ́mọ àlejò ló pọ̀ jù kò dé sálejò tó wà nílùú yìí tí ò ṣe dáadáa bẹ́ẹ̀ni ọmọ ìlú yìí tó lówó wọn ò ní sọ fún ẹ pé òkè ìṣọmọ ìlú yìí tó bá ní ìdìrànlọ́wọ́ máa ṣe fún ẹ bẹ́ẹ̀ni ìlú tí mo ti ń gbé tipẹ́ ni àtìkó ọ́fíìsì mi wà lẹ́kọ̀ọ́ mo ní ilé lẹ́kọ̀ọ́ àtìkó ni mo tó wá gbé Ṣàgámù láti over 15-16 years. wow tí ó bá dà mí ní dúró ìlú tó ní peace ní Ṣàgámù ìlú tó dùn gbé Ṣàgámù jẹ́ ìlú kan àwọn èèyàn tó bá ń tọ́ta ní báwo lẹ ṣe ń gbé Ṣàgámù ní kí ni jẹ́ Ṣàgámù kí ló ṣe ní Ṣàgámù. báwo lẹ ṣe wá ń kó ìlú dáadáa ni bàbá kò síná Ṣàgámù. gbogbo ìlú ni ìṣòro ìlú oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni láti má bá pọ̀ nìyẹn wọ́n lè má síná Ṣàgámù ìlú mi náà kò síná ń bẹ ìta bá wà ń bẹ làwọn máa sọ. ṣé ok àní kò síná ń bí ṣé ìlú mi ò sí tó jẹ́ pé ojoojúmọ́ ló ń pààyàn. bẹ́ẹ̀ni ìṣòro ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni láìpẹ́ kò síná Ṣàgámù yẹn wà ní kejì ṣé Ṣàgámù nìkan ṣó ni ò síná Nàìjíríà ni. ẹ wo ẹni tí ìyẹ́ ò tata ó ní nǹkan tí ìyẹ́ ń ta tàbá ní kò síná Ṣàgámù kò sí nǹkan kan ń bò mí ṣe ní píìsì wà. bẹ́ẹ̀ni
pé ọjáde Ṣàgámù lágbo kan kò sí olè tó máa rọ́ọ̀bù ẹ kò sí nǹkan kò sí olè tó máa gbà fún ẹnu wọn kára wọn ẹ̀yìn ṣé yẹn kò tó bẹ́ẹ̀ ni ó tó. ẹ̀sọ́ wọ́n tàbí tọkẹ̀ kò sí iná tó bá yà jọba bá wa ṣe ẹ̀ṣẹ́ kò sí iná dáhùn sọ yìí sì ṣe ìsìn láti sọ ni. mo máa sọ fún àwọn èèyàn tó bá ní Nàìjíríà ò dá bá ní Nàìjíríà ò dá lóòótọ́ bọ̀ tí ó ti wọ́ ti pẹ́ 1980 ní Barrister kọ́lọ̀ fọ̀rọ̀ kẹwọn òun náà ti sọ wípé pé owó epo ní Nàìjíríà ẹnu kó kárí ìsọ̀rọ̀ mẹ́kúnnù ẹ fún wa jẹ mirais tó ń tà ní sísì ó di 9 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di 50 kọ́bọ̀ lójúbá mọ́ ṣé kò di 500 naira ẹ wò gbà yẹn. ẹ̀sọ́ wa ṣe máa sọ pé Nàìjíríà ò dá sí kó ó ti pẹ́ tí ò ti dá a kàn máa sọ tẹ́ ọ̀ bá ní ẹ ó dá ń gbà yẹn population wa mélòó ni. ẹ̀wọ̀n ra mọ́tò kan ní 4,000 gbà yẹn dc ṣé wọ́n tó ra 4,000 gbà yẹn kéèyàn tó rí 4,000 gbà yẹn ń kọ́ ẹ̀mí àfẹ́ bọ́. So Ṣàgámù ìlú tó dáa ni ẹ bá wọ èèyàn tó ń ṣe go inside kẹwọ GRA kẹwọ everywhere àwọn èèyàn tó ṣe dáadáa ń bẹ àlejò ni wọn ó dẹ̀ support ọmọ onílù support ìlú tọ́mọ onílù bá ń talẹ̀ fún àlejò tó fi ń kọ́lé ẹ̀ mọ̀ pé ìlú tó dáa ni. bẹ́ẹ̀ni. tí ilé kan bá wà bẹ́ẹ̀ tọ́mọ Ìgbò tó bá fẹ́ ra ilẹ̀ yẹn Ṣàgámù ni mo ti rí wọn lè sọ pé àwọn ọmọ Ìgbò ni ẹ má tà fún wọn ti bìlí pé ara wa ni. So that's it. Ṣàgámù is a very good land. Ibẹ̀ ni mo wà ní mo ti ń ṣe rere. Àwọn èèyàn tó wà mẹ́ ń tọ́jú mi gan. Wàláì Ọlọ́run Olódùmarè gbọ́. Wọ́n embrace mi gan Ṣàgámù tó bó sí tán bá rí mi báyìí gbogbo máa ń kí mi náà máa ń kí mi wọ́n dẹ̀ ń ṣe dáadáa sí mi. So that's it. Ṣàgámù is the best. Ẹ ṣeun gan-an a dúpẹ́ lọ́wọ́ yín bàbá kí tó yọ̀ǹda yín pátápátá ká tó máa lọ ǹjẹ́ ní sinimá kankan tẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lò kẹ́ bá dárúkọ bí tí wọ́n ti lè bá pàdé ẹ̀ṣùkọ sinimá náà. Ìdúpẹ́ lọ́wọ́ yín sinimá mi kan ó wà lórí YouTube báyìí ó wà lórí àpáta Àrìnàkò ó fẹ́ kẹ́ jọ ẹ ti ń bá mi wò ẹ túbọ̀ máa bá mi wò. Àrìnàkò bẹ́ẹ̀ ni ẹ ṣeun ó wà lórí àpáta TV ẹ máa bá mi wò. ẹ ṣeun gan gbogbo ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àwọn bàbá wa tí wọ́n ti ń bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ̀ yín kẹjọ kẹ́ bá lọ wo Àrìnàkò ẹ̀yin ọmọ Ẹ̀gbá Èkìtì Ṣàgámù Èkó gbogbo ibi tí àwọn bàbá ìtọ́ pé ibẹ̀ gangan ló ti ṣẹ̀ wá àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá káàkiri gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bá lọ wo Àrìnàkò mo dẹ̀ mọ̀ pé gbogbo iṣẹ́ tí àrà bá ṣe kò kí ń ṣẹ̀ṣà ń bẹ̀ bàbá àdúpẹ́ lọ́wọ́ yín gan fóònù ọ̀fẹ́ tẹ fún wa lọ́jọ́ títò ní àmọ́ lóore o ọkàn yín á dẹ̀ balẹ̀ jù báyìí lọ àdúpẹ́ lọ́wọ́ yín a ó máa rí yín bá sá ẹ ṣeun gan sí.